nínú ìwé ìròyìn Punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn títí ọwọ́ mi yìí. ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pè ọ́ àní ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pè ọ́ Alhaji Oriyomi Hamzat láti wá díje dupò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn ọ̀hún o. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà o, níbi tí ìròyìn ọ̀hún tó ti sọ wípé kò sí àyè ní Aso Rock mọ́ o, kò sí àyè ní Aso Rock mọ́. Bíṣọ̀bù Katung ló sọ̀rọ̀ yìí léde nínú ìwé ìròyìn The Nation. Mo ti mú ìròyìn ọ̀hún síta. Iná ọmọ rárá ó ṣọṣẹ́ ní ilé epo kan ní ìpínlẹ̀ Èkó. Àwọn ará àdúgbò náà ni wọ́n bá káyà sókè. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí tún wà, níbi tí ẹni tí í ṣe Fálàì tó mà ti sọ̀rọ̀. Ó ní òṣèlú ìjọba àwarawa ti wá dúró báyìí pẹ́ títí lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìwé ìròyìn The Nation ló sọ ìròyìn ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n na ọwọ́ mú kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kan tó ṣe ikú pa oníṣòwò kan o, ni wọ́n bá fi páńpẹ́ ọba mọ́. Ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde. wo mi ò máa da ọkọ̀ ojú òfurufú ti airport rú o, òṣì òmọlẹ̀ ló sọ̀rọ̀ yìí. ìwé ìròyìn The Nation náà ló sì kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch náà ni mo rí ìròyìn ọwọ́ mi yìí. ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti wọ́gi lé bíbá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lọ́jọ́ ìṣèjọba àwa ara wa yìí tí wọ́n fi sọrí June 12. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ìròyìn tó kà tán gbogbo ìwé ìròyìn náà ló kà ń kó ẹ̀ o, ṣùgbọ́n jẹ́mi mú eléyìí nínú ìwé ìròyìn Punch. Olóyè Bọ̀dé George ló máa ń rọ ìjọba pé kí wọ́n fi Fubara sí ipò rẹ̀ padà. Nínú ìwé ìròyìn Punch ni mo ti Punch ìròyìn ọ̀hún. ìgbé kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣé ti Wike wípé Wike máa bọ̀ wá ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣetán láti kí ọ káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí tún wà o, níbi tí ìròyìn ọ̀hún tó ti ń sọ̀rọ̀ ti ẹni tí ṣe gbajúgbajà òṣèré kan tó ti fohùn léde pé ìdí rẹ̀ o tí òun máa fi ohùn léde lórí ìpínyà eléyìí tó dé bá òun àti ọkọ òun o. ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn Vanguard tó kà dákẹ́hùn lèmi náà ti rí ìròyìn yìí o. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra pàápàá jùlọ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ló ti pàṣẹ wípé kí wọ́n ó fi páńpẹ́ ọba mú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n lọ́wọ́ nínú ìpàṣípàyọ owó. báwo ni wọ́n ṣe kó owó ọ̀hún àti pé báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ ó gbọ́. ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn náà jáde. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà, níbi tí àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n mà ti fi gbé ta tí wọ́n sì ti ń béèrè pé ẹ bá wa dá sí o, owó tí wọ́n ń gbà lọ́wọ́ wa yìí ó ti pọ̀ jù lórí kíni báwo ló ṣe ń gba owó lọ́wọ́ àwọn àgbẹ̀. ìwé ìròyìn Punch ló kọ ìròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn Daily Post ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. ọba aláyé kan tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kogi ó ti gba ìtúsílẹ̀ báyìí o, wọ́n sì ní kó máa lọ sí ilé rẹ̀ ní àlàáfíà ara tó péye. ìwé ìròyìn Daily Post ló post ìròyìn ọ̀hún jáde. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà ó, níbi tí igbe títa tí ariwo sì sọ ní alẹ́ àná níbi tí ọjà kan ní ìpínlẹ̀ Rivers tó ti gbà náà o. ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún síta. nínú ìwé ìròyìn Punch lèmi náà rí ìròyìn títí ọwọ́ mi yìí. kọ́lọ́run kó ṣàánú wa o, lọ́jọ́ tí ebi yóò bá palẹ̀ ká má bá wọn sí nílé o, lọ́jọ́ tí ebi yóò bá pa ọ̀nà ká má wà lọ́nà o, ọjọ́ tí pẹ̀ngbà tá ò bá gba àwọn ènìyàn lójú ká má wà níta ní ọjọ́ ọ̀hún o. ọgbà tí wọ́n máa ń ṣe yí ilé ká ní ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ Kwara ó ya lulẹ̀ ó sì ṣe ikú pa 2 nínú àwọn akẹ́kọ̀ọ́ nígbà tí ọ̀kan nínú wọn tó farapa kọjá àyè. ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde. nínú ìwé ìròyìn The Nation òun náà ni ìròyìn yìí wà o, níbi tí ìròyìn ọ̀hún ti sọ wípé ìjọba ìpínlẹ̀ Kano ni wọ́n máa ti gbé àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu dìde láti ṣe ìwádìí lórí nǹkan tó fà á tí ọjà kan tó fi jóná ní apá abẹ́hùn. ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn ọ̀hún. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. àwọn akẹ́kọ̀ọ́bìnrin ní ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Ògùn
ni wọ́n lu akẹgbẹ́ wọn tóun náà jẹ́ akẹ́kọ̀ọ́bìnrin, wọ́n lù ú bíi kúkú bíi yíyè. ẹ̀sùn tí wọ́n fi kàn án ni wípé ó jí nǹkan ọ̀rẹ́kùnrin rẹ̀ gbé, ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ pé ọ̀yá máa fa etí rẹ̀ máa fò. ìnà nínà kò tó wíwọ́. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn yìí wà, níbi tí ẹni tí í ṣe ọmọ aṣojúṣòfin kan tí ó mà ti sọ̀rọ̀, ó ní àmọ́ bí gómìnà Oti bó ṣe ń rí owó láti fi ṣe àwọn àkànṣe iṣẹ́ ní ìpínlẹ̀ náà. ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún síta. àwọn kókó yìí àti kókó míì ni a máa mú wá sí etí ìgbọ́ yín, a ó sì máa jẹ́ kẹ́ ẹ mọ̀ bí ohun gbogbo bó ṣe ń lọ àti ibi tí ohun gbogbo tó dé dúró ní apá orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ kùkú àti lọ́nà jíjìn rere. eléyìí náà la ṣe ń kí yín pé ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọmọ. àtúkù àjísóde lónìí, ojúmọmọ olówó gbówó, oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú, alágàdá ogun gbé àgàdá ogun. àwa ò lágàdá ogun kankan tá ò gbé ní ìkànnì wa níbí, bẹ́ẹ̀ sì ni a ò ní kẹ̀kẹ́ òwú tí a ò ràn o. kí ni à ń gbé? ẹnu náà ni. a ò lóko, a ò lódò, ẹnu níṣẹ́ wa. tá a bá ti jí tá ń kàròyìn, ẹ ṣáà máa náwó. à ń kí yín láàárọ̀ yìí o wípé etí tẹ fi láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa lówùúrọ̀ tòní. etí ọ̀hún kò ní di, bẹ́ẹ̀ ni kò ní di ohun tí ẹ máa náwó sí. a sì ní ràrìn fẹsẹ̀ sí láàárọ̀ yìí. afẹ́fẹ́ tó ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ yìí kò ní sọ́wọ́ òdì sí wa lára o. bẹ́ẹ̀ ni ohun aburú kan kò ní ṣẹlẹ̀ sí yín, bẹ́ẹ̀ ni kò ní ṣẹlẹ̀ sí wa láṣẹ Ọlọ́run aláwùrábí. ìkànnì shape 89.1 FM lẹ́ni àǹfààní láti máa gbọ́. ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé òkàn pọ̀n ìlú òkè ò látàkàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láwà tá dúró tipátipá bí ẹni akàn lérè bí ẹni àfèrè kan. níbẹ̀ láti ń ṣe nǹkan tó nítumọ̀ ṣe ti gbogbo ọmọ adarí wọn. à ń kí yín wípé ẹ káre láyé bí ẹ ṣe ń gbọ́ wà wọn. Abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ ní orúkọ mi, lórúkọ ẹnìkejì mi. eyín lè mà káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ masako àyájọ́ ọjọ́ òṣèlú àwarawa lágbàáyé lẹ́ni lágbára Ọlọ́run ẹ̀mí wa tó ṣe tọdún yìí yóò ṣe tọdún tí ń bọ̀. Ọlọ́run ó wá fi rọ àwọn ìjọba wa, yóò fi rọ̀ wọ́n lọ́rùn láti rí wa darí lọ́nà eléyìí tí ó wù ìfẹ́ Ọlọ́run gbogbo tí ń jẹ́ ti Ọlọ́run. ẹ kú ojúmọ́, ẹ̀rí ilẹ̀ tutù bákanbákan díẹ̀ láàárọ̀ yìí. ẹ̀já rí pé à ń wọ aṣọ òtútù fún àwọn ọmọ wa, káwa náà ká sì mọ da nǹkan gbóná sáyà. ẹ má jẹ́ àmọ́ ṣe àwọn míì kàkà tí wọ́n fi mú nǹkan gbóná ó ti ní ohun tí wọ́n dà ẹ̀sàjà àmọ́ ṣe ní díẹ̀ dákun. àlàáfíà ara wa òun ni ó jà jù, àlàáfíà ara wa ò sì ní di fíafíà bògò tí ń jẹ́ ti Ọlọ́run. ìtura Olúwa ọmọ Adéǹjì náà ló kọ tèmi. ẹ ti mọ̀ pé bí aago méje bá ti lò níkànnì wa báyìí, ìròyìn tó máa ń gu orí afẹ́fẹ́ náà ni ìròyìn àjẹmúná. a tún ti wà ń bẹ̀ láàárọ̀ yìí o. ìfẹ́kúlẹ̀ ní tiwa, àwọn tí ń lo kó ti ṣí rédíò wọn, ẹlòmíì á tún máa rìn lẹ́bàá ọ̀nà, a tún gbé rédíò sétí báyìí, wọn ó tún máa gbọ́ lọ. ẹ dákun ẹ ṣàjẹ́ kí a máa ṣọṣe o lágbára Ọlọ́run. ogún jáde kò wọlé kò ní jẹ́ ìpín wa. àmín. yóò ṣèkí àwọn inú àwọn kókó àbí àwẹ̀ ká kókó ń wo ọmọ láàárọ̀ yìí. kókó ń wo ọmọ. ṣe é pé kókó ló ń jẹ wa nílùú òkè. ìyá pásítọ̀ wọn ò pé kókó fún ọ. ṣé kí mo fẹ́ pààyò yàn. bóyá nígbà tó ṣiṣẹ́ ó rẹ̀ ọ́ ọ̀yá ọmọ mi gba kókó bọ́ ọmọkọ bọ́ ọmọkọ nọmọ náà. nítorí ìdàwọ́ nítorí kíròyìn kí n mọ̀ bẹ̀yẹ̀. kó lè tètè kàrọ̀ ẹ̀ báwọn aráalé ní ò jẹ́ wọ́n sì gbé kókó fún ọ ọmọ mi mọ̀kọ́ bọ́ ọmọkọ nọmọ náà. nítorí kí mọ̀kọ náà mi nọmọ náà báwọn. ọ̀nọmọ náà àbí. mo ti nọmọ náà. tọ ọ̀dà olóhùn ti nọmọ náà màmá ṣe gbọ́. tó káwọnú kínní ọ̀hún láláì ní fà kúkò ṣòfò nítorí pé àwòrán mùsùlùkùn ọjọ́ ọ̀hún ó ń sáré lọ ní tètè. nínú ìwé ìròyìn sáìtì Ọ̀yọ́ ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn títí ọwọ́ mi yìí. Ọ̀yọ́ ń pè ọ́, ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pè ọ́, Oriyomi Hamzat níbi ètò ìdìbò gbogbogbò ọdún 2027. ọ̀pọ̀lọpọ̀ àwọn àlẹ̀mọ́lé àlẹ̀mọ́gìrì pósítà káàkiri yẹyẹyẹ ní ìlú Ìbàdàn ni àwọn ènìyàn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀. ní ìlú Ìbàdàn báyìí ní ojúlé dójúlé láwọn òpópónà ni àwọn ènìyàn wọ́n ti fojú sẹ̀yẹ àtàrí àlẹ̀mọ́lé àlẹ̀mọ́gìrì àwọn pósítà yẹyẹyẹ káàkiri ara fẹ́ǹsì àti àwọn ibi tí wọ́n máa ń lẹ
àwọn pósítà yìí mọ́ ni wọ́n ti fi ojú kẹfìn pósítà ògbóǹtarìgì agbóhùnsórí afẹ́fẹ́ ni Alhaji Oriyomi Hamzat tí wọ́n sì kọ àkọlé kan sí orí rẹ̀ wípé Ọ̀yọ́ ń pè ọ́ níbi ètò ìdìbò gbogbogbò èyí tó yóò wáyé lọ́dún 2027. àkọlé tí wọ́n kọ sí ara pósítà yìí òun ni Ọ̀yọ́ ń pè ọ́, èyí tó sì ṣe àfihàn bí Alhaji Oriyomi Hamzat pẹ̀lú bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń sọ yí pé kó wá ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. wọ́n ṣe fọ́nrán fídíò kan èyí tó mi orí ayélujára tìtìtì lánàá òde yìí tó ṣe àfihàn olùdásílẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kan ní ìlú Ìbàdàn pẹ̀lú bí àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ṣe kọ síbẹ̀ yìí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ń pè ọ́ wípé kó wá ṣe gómìnà lé àwọn lórí. nínú orí ayélujára kan èyí tí ó jẹ́ titi Ọ̀yọ́ ń pè ọ̀hún tí wọ́n fi sí orí ayélujára níbẹ̀ ni wọ́n ti sọ ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n àwọn oníròyìn wọ́n bẹ̀rẹ̀ sí ní wádìí láti fi ọ̀rọ̀ wá Alhaji Oriyomi Hamzat lẹ́nu wò àti láti kàn sí i wípé ṣé ní òtítọ́ ni ọ̀rọ̀ yìí àti wípé kí ló fẹ́ sọ sí ọ̀rọ̀ yìí. wọ́n pè lórí aago, ọ̀rọ̀ náà ó jọ bíi wípé wọn ò tí ì rí ọ̀rọ̀ kankan gbọ́ láti ẹnu rẹ̀, bẹ́ẹ̀ ni kò tí ì sọ̀rọ̀ kankan síta o wípé lótìtọ́ mo fẹ́ ṣe gómìnà tàbí mi ò fẹ́ ṣe gómìnà. ṣùgbọ́n àwọn àlẹ̀mọ́gìrì pósítà yẹyẹyẹ ó ti wà ní ìlú Ìbàdàn báyìí láti jẹ́ kí Alhaji Oriyomi Hamzat kó ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. àwọn oníròyìn ìwé ìròyìn Punch wọ́n gbìyànjú láti bá Alhaji Oriyomi Hamzat sọ̀rọ̀, ṣùgbọ́n títí tí wọ́n fi ń kó ìròyìn jọ àti títí tí èmi náà fi ń ka ìròyìn yìí sí yín létí wọn ò tí ì gbọ́ ohunkóhun lẹ́nu Oriyomi Hamzat. Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà, ẹ lè mú kẹsìrí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí wà o, níbi tí bíṣọ̀bù kan tó ti sọ̀rọ̀ ó ní kò sí àyè mọ́ ní Aso Rock nílùú Àbújá. ẹni tí í ṣe olùdásílẹ̀ ìjọ Livingstone Assembly tí wọ́n túmọ̀ sí ìjọ Maranatha Covenant Churches ní Churches International ní ìlú Jos, Bishop Jonas Katung ni ó mà ti gbóríyìn fún ààrẹ Bọ́lá Tinubu fún ọdún méjì tí bàbá lò ní orí oyè o. ó ní iṣẹ́ rí ọdún méjì tí bàbá lò yìí àwọn iṣẹ́ tí bàbá ti ṣe ó kọjá àfẹnusọ. ó ní ìyẹn ni pé bàbá ò dojú ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò disappoint wa o. Katung nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ tí ó wáyé ní ìlú Jos nígbà tí àwọn oníròyìn tí wọ́n gbé súnmọ́ pé bàbá ó yẹ dá tẹnu yín lẹ̀ o, níbẹ̀ ni bàbá ti ní Tinubu ló máa fi ọwọ́ kan gbogbo ẹ̀ka lágbọn ètò ọrọ̀ ajé. ó ní Tinubu láti bẹ̀rẹ̀ ó ti mọ ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà bó ṣe lè kankan o. ó ní bẹ́ẹ̀ sì ló ń sa gbogbo ipá rẹ̀ láti rí i pé nǹkan ṣe gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ó ní títí tí bàbá fi ń tì o. nígbà tó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀, ààrẹ Tinubu ló ń sọ pé ṣẹ́rí báyìí ààrẹ wa ti fìdí kalẹ̀, wọ́n ti fọkàn balẹ̀ láti máa ti gbogbo àwọn àfojúsùn wọn tí wọ́n ní fún orílẹ̀-èdè yìí. ó ní ìdírè o tí gbogbo àwọn èèyàn fi ń kú o nínú ẹgbẹ́ òṣèlú kan o tí wọ́n fi ń takọ́sọ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú APC, ẹgbẹ́ tó ń darí lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé wọ́n ti mọ̀ pé ẹgbẹ́ ọ̀hún ẹgbẹ́ dáadáa ni. ó ní ààrẹ Tinubu ó jẹ́ ọkùnrin tóun ó tún tẹ̀ ẹ́ sójú ẹ̀ fún ní ọdún 2027 tó sì sọ ọ́ lówó òkè. bẹ́ẹ̀ ló gbóríyìn fún ìṣèjọba ààrẹ Tinubu. ó ní tẹ́ bá wò ó dáadáa o, òpópónà márosẹ̀ ìpínlẹ̀ Èkó sí ìlú Calabar ó ní ó já geere báyìí ni o, ó ń yọ̀ tẹ̀lẹ̀lẹ̀lẹ̀ báyìí. ó ní tẹ́ bá tún wò ó Badagry sí ìlú Sokoto ó ní ẹ wò ó títí ọlọ́dà ní tẹ́ fi débẹ̀. bẹ́ẹ̀ ni ó tún ní Akwanga sí Jos àti ọ̀nà tó lọ Bauchi. ó ní àwọn ọ̀nà yìí ẹ wò ó kò ṣeé fẹnu sọ, ó ń yọ̀ ní lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ torí wípé gbogbo ẹ̀ ni ààrẹ fọwọ́ bà. ó ní ṣe wá ti rí i pé gbogbo ẹ̀ka ní gbogbo àwọn apá orílẹ̀-èdè Nàìjíríà òun ni ààrẹ fọwọ́ bà o nípa àwọn iṣẹ́. bẹ́ẹ̀ ló ń ké sí ààrẹ, ó ní bàbá ẹ má ṣe wo ẹ̀gàn táwọn èèyàn ń sọ, ẹ má ṣe wo àwọn ọ̀rọ̀ òṣì àwọn ọ̀rọ̀ ọ̀tìjú tí ń jáde lẹ́nu wọn nígboro ayé o.
bàbá ẹ̀yin ń ṣe dáadáa jùlọ bẹ́ẹ̀ ló ṣe sọ nígbà tó tẹ̀ wájú ó ní ṣe rí gbogbo àwọn tó ń kóra wọn jọ tó ń pẹ́ ọdún 2027 àwọn ó lé ààrẹ kúrò lórí àga rẹ̀ ó ní kò lè ṣeé ṣe o bàbá ẹ máa gbọ́ o gbogbo àwọn tó kóra wọn jọ takò yín ní ọdún 2027 ó ní ẹ̀yin ẹ máa wò wọ́n kàn dàbí kinní kan kíntí báyìí tó jẹ́ pé ẹ kàn tá báyìí ẹ yìn wọ́n dànù ni àwọn eléyìí wọn ò tó nǹkan kan lágbẹ̀ẹ́ yín ó ní kò sí nǹkan tí wọ́n ó ṣe o ṣe rí ọdún 2027 yìí kò sí àwọn ìdọ̀tí kan kò sí àwọn ọ̀dìn kan tó lè yọ yín kúrò lórí oyè ó nítorí wípé ẹ tún ṣe é sí o torí ẹ̀yin tẹ́ ti ṣe yìí tẹ́ ti ṣe àwọn àṣeyọrí lágbọ̀n yìí ẹ ti jẹ́ kí àwọn alátakò yín mọ̀ wípé ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ wọ ọdún 2027 ẹ̀yin màá tẹ̀ sójú ẹ̀ fún ní ìwé ìròyìn ọ̀hún sọ o bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn The Nation kí lọ mú kẹsìrì ẹ̀ níbẹ̀. ìwọ gangan ló tẹ̀ sójú ẹ̀. èmi mà kọ́ nígbà ó kúkú gbọ́ tí mo kàròyìn pé bíṣọ̀bù láwọn ó tẹ̀ sójú ẹ̀ fún bàbá. ó ní ẹ̀yin gangan ni ìwọ ó tẹ̀ sójú ẹ̀ fún. abẹ́rẹ́kẹ́rẹ́ sọ ara rẹ̀ bíṣọ̀bù. o lè tẹ̀ sójú ẹ̀ ṣùgbọ́n má jẹ́ wọn tẹ̀ sójú ẹ̀ fún ẹ. èrò èmi ò kò sí tí ń tẹ̀ sójú ẹ̀ ọkàn ẹ̀ sẹ́ ó dọ̀tí. ọkàn mi orí náà rí ọkàn mi láàárọ̀ yìí. sọlá fomi gbóná sí ká ìfọ́. n lóòótọ́. ẹ nà. ó fomi gbóná fọ àbí. a fomi gbóná fọ kan. dákun bá ń fi tíì sí. láyé tá a wà yìí ọlọ́run ló mọ ọdún tí mo ti mú. tí tó àfíìkì. ọlọ́run ló mọ ọdún tí mo ti mú. ìpàtẹ ọjà ṣẹ̀ṣẹ̀ lọ láìpẹ́ yìí ni tí sípò gbé wá o àfíìkì. mi ò rówó rà. wọ́n kó fún ọ. bá ń mú tí ká fi fọ́ ẹ bọ́ fẹ́ fọkàn mi àbí. sámọ́lá wo lóore jìnnà sí mi. ṣé bọ́ fẹ́ fọkàn mi. ẹ nà. ó fi tí fọ́. ó kó ń bẹ tá a fi fọ́ àbó mi gbóná. kókó. ọlọ́kà bàbá ń bẹ ó yẹn gan ń bẹ. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí o iní ọmọ rárá ó ṣọṣẹ́ ní ilé epo kan ní ìpínlẹ̀ Èkó ìṣẹ̀lẹ̀ yìí ó sì kó àwọn ènìyàn agbègbè náà ní àyà sókè ilé epo kan tó wà ní Àkútè ní ojú òpópónà Àkútè ní Ọbáwọlé ní Ìfàkọ̀ Ìjàyè ní ìjọba ìbílẹ̀ Ìjàyè ní iná yìí ti ṣe ni ó ti gba ilé epo kan o tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé agbègbè náà ní ẹ̀mí wọn ò balẹ̀ tí ọkàn wọn sì kó sí òkè nípa bí èéfín tó lágbára bó ṣe bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gun máṣíìnì alùpùpù àti àwọn ará àdúgbò yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo káàkiri gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí iléeṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bó ṣe fi léde iléeṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ náà wọ́n jẹ́ kó di mímọ̀ wípé òtítọ́ ni ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún ìròyìn fún gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó fi léde Jobri Gawati ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn òṣìṣẹ́ panápaná àti àwọn àjọ tó máa ń dòòlà ẹ̀mí àwọn ènìyàn níbi ìṣẹ̀lẹ̀ làlúrí wọ́n ti wà ní sẹpẹ́ tí wọ́n sì ti táàdì lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé àwọn yóò wá gbogbo ọ̀nà àti ojútùú láti pa iní ọ̀hún kí iní ọ̀hún kó sì má máa ràn kẹ̀ bí iní ọyẹ́ nínú ọ̀rọ̀ ẹni tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú ó ṣàlàyé fún àwọn oníwèé ìròyìn wípé ìṣẹ̀lẹ̀ iná yìí òun ló ṣẹlẹ̀ níbi aago 4 ìrọ̀lẹ́ ní àná kó tó di wípé ó ń rẹ̀hàn tí ó ṣe ń kẹ̀wẹ̀ bí iní ọyẹ́ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ iná ọ̀hún òun ni ó ṣẹlẹ̀ ní bí aago 4 ìrọ̀lẹ́ láti ibi àgbá tí wọ́n gbé sí inú ilẹ̀ ni àwọn ti kẹ́fín wípé iní ọ̀hún ló ti kọ́kọ́ ṣẹ́yọ o kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí ní ran gbogbo ilé epo ọ̀hún àwọn òṣìṣẹ́ panápaná títí di aago 6 ìrọ̀lẹ́ àná wọ́n sì ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n Ọlọ́run fún wọn ṣe láti jẹ́ kí kinní náà kó rọlẹ̀ wọ́n wá ń ké sí gbogbo àwọn ènìyàn wípé kí wọ́n ní àwọn nǹkan tí wọ́n máa fi ń paná ní ilé ìtajà àti ibi tó bá jẹ́ ibi tí iná ti lè ṣẹ́yọ ní kíákíá gẹ́gẹ́ bí ìròyìn àti ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àti àwọn àjọ tó máa ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó tí wọ́n fi léde ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún síta o ẹ fẹ́ wò ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà nínú rẹ̀. nínú ìwé ìròyìn The Nation ni ìròyìn yìí wà níbi tí ìròyìn ọ̀hún ti ń sọ wípé ẹ wo ìjọba àpapọ̀ kọ́ ni ká dá lẹ́bi
lórí àìtí máa fún àwọn ìjọba àbílẹ̀ ní autonomy eléyìí tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. sẹ́nitọ̀ kan tí ń ṣojú Kogi West ìyún Sunday Karimi ni ó mà ti sọ̀rọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu àti àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kọ́ ni ká dá lẹ́bi o lórí àìtí máa ṣe ẹ̀tọ́ lórí autonomy eléyìí tí ilé ẹjọ́ Supreme tí wọ́n ti fún gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ní àṣẹ rẹ̀ o. Karimi yìí nígbà tí ó ń rọ gbogbo àwọn ènìyàn ó ní láti ìgbà tí ilé ẹjọ́ Apex tí wọ́n bá ti fohùn léde lórí ọ̀rọ̀ náà ó ní ilé ìgbìmọ̀ aṣòfin àwọn náà wọ́n ti gbé ìgbésẹ̀ lé lórí pẹ̀lú àwọn amòfin lórí ẹ̀. ó ní bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn tó jẹ́ pé àwọn ìjọba àbílẹ̀ tí wọn ò tiẹ̀ fẹ́ owó ọ̀hún gẹ́gẹ́ bí sẹ́nitọ̀ náà bó ṣe sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ ni wọn fẹ́ owó ọ̀hún o owó tí à ń sọ̀rọ̀ nípa èyí ní àwọn ìjọba ìbílẹ̀. ó ní gẹ́gẹ́ bí sẹ́nitọ̀ náà bó ṣe sọ̀rọ̀ ní ìlú Lọ́kọ́jà tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kogi nígbà tí ó ń sọ̀rọ̀ lórí bí ó ṣe lo ọdún mẹ́wàá rẹ̀ ní gẹ́gẹ́ bí ó ṣe ṣe iṣẹ́ ìríjú rẹ̀ ní àárín ọdún méjì gẹ́gẹ́ bí sẹ́nẹ̀tì ẹlẹ́ẹ̀kẹwàá nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní àwọn ìdojúkọ eléyìí tó dojúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lórí ọ̀rọ̀ owó yìí lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ Supreme tó mà ti sọ̀rọ̀ ó ní ẹ̀wẹ́ jẹ́ sọ fún yín o tá a bá dákẹ́ o tiwa ó bá wa dákẹ́ o ìyún ní pé ṣẹ́rí tí ẹ bá dákẹ́ autonomy tá à ń sọ yìí kò ní dúró o. níbẹ̀ ló wá ti sọ̀rọ̀ ó ní ó rọ ìjọba àpapọ̀ ó ní ẹ̀yin èèyàn ẹ fohùn lédè ẹ sọ̀rọ̀ torí pé ìjọba àpapọ̀ mà ti gbé ìgbésẹ̀ owó wọn tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n àwọn kan wọn kúkú nílò owó ọ̀hún tẹ́yìn náà ò bá sì fohùn lédè báyìí ṣe rí owó ọ̀hún ó ṣeé ṣe o kó má jáde o gẹ́gẹ́ bí ẹni tí ṣe sẹ́nítọ̀ ọ̀hún bó ṣe ń sọ̀rọ̀ ó ní ṣe mọ̀ gbé ọ̀rọ̀ ọ̀hún ó ti délé ẹjọ́ Apex láti pàṣẹ ẹni tí ṣe attorney general àgbà fún ìjọba àpapọ̀ àti mínísítà fún àwọn adájọ́ Lateef Fagbemi-San ó ní ẹ pé o ẹ sọ̀rọ̀ síta o kí owó yìí kó má bàa di ohun tí ò ní gbórí kankan mọ́ o ẹ sọ̀rọ̀ síta ìjọba àpapọ̀ kọ́ ni ká dá lẹ́bi o torí wípé ìjọba àpapọ̀ wọ́n ti gbé ìgbésẹ̀ wọn lórí ọ̀nà láti jẹ́ kẹ́ máa gba owó yìí o ẹ wo ìròyìn ọ̀hún òjù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ti nawọ́ mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò alọ́kólóhunkígbe àwọn amòòkùnṣèkà tí wọ́n ṣe kó pa oníṣòwò kan ní ìpínlẹ̀ náà wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ àwọn tó lọ́wọ́ níbi ìṣẹ̀lẹ̀ ìṣekúpa nìyí o iléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ìdarí Kamaldeen Ọlábísí ni wọ́n ti fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé àwọn ti fi páńpẹ́ ọba mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kan tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa arábìnrin Blessing Ese tó jẹ́ oníṣòwò lágbègbè Ifọ̀ ọjọ́ kẹfà oṣù kẹfà ni wọ́n sọ wípé wọ́n ṣe ikú pa arábìnrin yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe Punch ẹ̀ jáde nínú ọ̀rọ̀ tí alukoro àti agbẹnusọ fún gómìnà Dàpọ̀ Abíọ́dún tó fi síta òun ni ó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò yìí ni wọ́n fi ojú wọn hàn dé nígbà tí wọ́n ń ṣe ìpàdé tó ní ṣe pẹ̀lú ètò ààbò ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Idris Ọlákanlá Kuzumon òun ni ó jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí ó ti kó ẹ̀mí àwọn ènìyàn sókè débi wípé ẹ̀mí wọn kò balẹ̀ mọ́ tí ọ̀pọ̀lọpọ̀ sì lè sùn kó di ojú méjèèjì nítorí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani èyí tó wáyé ní agbègbè yìí nígbà tí wọ́n ń ṣe ìpàdé tó ní ṣe pẹ̀lú ètò ààbò àti ìpàdé ní ìlú Ifọ̀ yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n fi ojú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n fi páńpẹ́ ọba mú yìí ni wọ́n fi ojú wọn hàn dé níbi ìpàdé náà láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí olóṣèlú àwọn ẹlẹ́ṣọ́ ààbò lóríṣiríṣi àwọn aṣojú olú títí Ifọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ awakọ̀ àti àwọn ẹ̀yà Ìgbò àti àwọn alẹ́nulọ́rọ̀ tó fi mọ́ àwọn ènìyàn ìlú ni wọ́n ń retí ìdájọ́ òdodo. ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn ọ̀hún ni àwọn kẹ́fín wípé wọ́n jẹ́ àwọn ọmọ ìṣọ́ta tí púpọ̀ wọn tí wọ́n sì lọ́wọ́ níbi ìṣẹ̀lẹ̀ ìṣekúpani arábìnrin Blessing Ese ṣùgbọ́n báyìí o àwọn ti fi páńpẹ́ ọba mú wọn tí àwọn sì ti tì wọ́n mọ́
ọgbà atúnirọ èyí tó wà ní Ìlaró. Nínú ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá wọ́n wá ń rọ gbogbo àwọn olùtajà, àwọn ìyálájé àti àwọn ìyálọ́jà wípé kí wọ́n máa ta ọjà wọn lọ o, ṣùgbọ́n tí wọ́n bá ti kẹ́fìn àwọn ènìyàn kan tí wọ́n ń halẹ̀, tí wọ́n ń dúnkokò, tí wọ́n ń ha òkè, tí wọ́n ń dún kìnìún, tí wọ́n fẹ́ gbójú agan sí wọn tàbí tí wọ́n fẹ́ máa lọ́ wọn lọ́wọ́ gbà, kí wọ́n tètè wá fi ẹjọ́ wọn sùn ní àgọ́ ọlọ́pàá, torí pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní la ojú rẹ̀ kalẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ ọ́. Ó ní ojúṣe iléeṣẹ́ ọlọ́pàá ni pé láti ṣàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ará ìlú. Fún ìdí èyí, tẹ́ ẹ bá ti kẹ́fìn ìṣẹ̀lẹ̀ kan tàbí ìgbésẹ̀ kan èyí tí àwọn ọ̀dọ́ kan ní àdúgbò yín tàbí àwọn ọmọ ọ̀ṣọ́ta kan tí wọ́n ń halẹ̀, tí wọ́n ń dún kìnìún wípé ẹ mówó wá, bẹ́ẹ̀ bá mówó wá ẹ̀ ní kọjá. Ó ní ẹ má ṣe méní, ẹ má ṣe méjì, ẹ tètè máa bọ̀ wá sí àgọ́ ọlọ́pàá kẹ́ ẹ wá fi ọ̀rọ̀ náà tó wọn létí. Nínú ọ̀rọ̀ adarí àwọn ẹ̀yà Ìgbò ní agbègbè náà, wọ́n bá àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ kẹ́dùn, pàápàá jùlọ ìdílé arábìnrin Blessing Ese. Wọ́n bá wọn kẹ́dùn kí Ọlọ́run kí ó máa ṣàbò gbogbo etí tó ní àǹfààní àti máa gbọ́ wa. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn ọ̀hún wà, ẹ fẹ́ wò ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà nínú rẹ̀ o. Nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí wà. Àbí ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà náà, àbí o fẹ́ kàwé ẹ̀ abẹ́rẹ́ kéréje á lọ. Ká lọ ni àbí ká dúró? Mo fà àkókò ṣòfò. Àkókò ṣòfò àbí ayé àbí a fẹ́ polówó ọjà? Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Gbogbo wa la mọ̀ wípé ojú lọba ara. Èyí la fi ń kéde fún gbogbo ènìyàn wípé ìtọ́jú ojú yóò wà ní Emmanuel Baptist Church. Bí kìnìún bá bú nínú igbó, tìgbó ti jù á mì tìtìtì. Sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. Bí kìnìún bá bú nínú igbó, tìgbó ti jù á mì tìtìtì. Sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. Ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí. Baálẹ̀ àdúgbò Òlèlè Chief Gbóyèládé Akíntọ́lá Ọlálérè, alága àdúgbò Òlèlè Ganiyu Alárápé Àrẹ́mọdé, sẹ́kítírì Máradésà Joshua àti àwọn ọmọ Òlèlè lápapọ̀ ló ń fi àsìkò yìí kí kábíyèsí ọba Rafiu Oṣùọlálé Adéìtàn kejì Oǹjò ti ìlú Òkè-Ò. Wọ́n kí pòfẹ́sọ̀ Ṣẹ́gun Gbádégẹṣin. Wọ́n kí alága ọmọ ìlú Dr. Kasali Salau fún oríire iléèwé gíga ìjọba àpapọ̀ tí ó wọ inú ìlú Òkè-Ò wá. Wọ́n gbà ládùúrà wípé oríire ọ̀tun ni yóò máa wọlé wá o. Ìkéde yìí ló wá láti ọ̀dọ̀ àwọn ọmọ Òlèlè lápapọ̀. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Asalaamualaikum warahmatulahi wabarakatuh. Gbogbo àwa ẹbí Imam Absalam Owóyalé Sàràkí Àdínì títí ìlú Òkè-Ò wọ́n ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí, ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ tó fi mọ́ ìyè kan fún àdúrótì yín àti pípéjúpésẹ̀ síbi àdúrà ìkẹyìn bàbá wa tí ó wáyé lánàá òde yìí. Ní pàtàkì jùlọ àwọn ẹbí láti ilé Mọ́gàjí Ìjò, ilé Ọ̀bọ́lú Ìṣíà, Ọ̀tún Olóòlà àti gbogbo Gbọ́njẹ̀ lápapọ̀. Bákan náà ni àtúndúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa olùkọ́ni àgbà Mudiru Marikas títí ìlú Ayétòrò Òkè àti gbogbo olóyè ìmáàmù ìlú Òkè-Ò lápapọ̀. Ọjọ́ yóò jìnnà síra wọn o, àmín. Bẹ́ẹ̀ ni à ń kí gbogbo àwọn ènìyàn tí wọ́n péjúpésẹ̀ síbi ètò àdúrà náà wípé arúgbó ni a ó fi gbà á. Àwọn ọmọ àti ọmọ ọmọ olóògbé Imam Absalam ni ó ń kéde lórúkọ gbogbo ẹbí.
ẹ káàbọ̀ padà láti ojú ọjà káwọnú ìròyìn ọ̀hún láláì ní fi àkókò ṣòfò níbi tí a ti lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà àbí bò ni. bẹ́ẹ̀ ni ẹ wo ìròyìn wa ó ń tẹ̀ ẹ́ wájú o ẹ̀yin náà ìgbé ìpolówó yín wá sí iléeṣẹ́ CP89.1 FM ẹ ṣáàjọ bu ẹnu ajé lù ú kí ọlọ́wọ̀n ọba kó sì fi èrè sí iṣẹ́ oníkálukú wa. ẹ wo nínú ìwé ìròyìn The Nation náà má ti mú ìròyìn yìí níbi tí Òṣìọ̀mọlẹ̀ tó mọ̀ ti sọ̀rọ̀ ó ní ẹ wò èmi ò máa da ọkọ̀ ojú òfurufú ti airpeace láàmú. Senator Adams Òṣìọ̀mọlẹ̀ tí ó ń ṣe aṣojú Edo North ló mà ti sọ̀rọ̀ lórí nǹkan tí ó fà á tó jẹ́ kó sọ̀rọ̀ lórí ibi tí ó ti fẹ́ lọ wọ ọkọ̀ ojú òfurufú ní airpeace ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti débẹ̀ láti lọ wọ ọkọ̀ ojú òfurufú rẹ̀ láàárọ̀ ọjọ́ náà. Òṣìọ̀mọlẹ̀ ni ó mà sọ̀rọ̀ ó ní ẹ wò èmi ò mà lọ da pápákọ̀ òfurufú airpeace láàmú èmi ò mà lọ ṣe nǹkan kan bẹ́ẹ̀ èmi ò mà da nǹkan kan láàmú gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tó fi léde tó ní sẹ́rí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ọ̀kan lè máa gba àwọn owó kówó kan ní ọwọ́ wọn o kí wọ́n kàn tiẹ̀ mú nǹkan kọ́kàn yí àkókò táwọn ẹni ẹlẹ́ni fẹ́ gbéra kó sì yí ipò gẹ́gẹ́ bí Adams bó ṣe sọ̀rọ̀ ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti pín wípé ẹ̀yin báyìí lẹ́gbẹ̀rà ń bí ẹ̀yin báyìí lẹ́gbẹ̀rà lọ́sàn-án ó nígbà tí àwọn èrò yìí débẹ̀ bí àwọn tó pẹ́ díẹ̀ ó ní wọ́n bá ń sọ wípé owó ti gun owó wọn o kíní kan ti gun ó ní irú àwọn tí ó san 149,600 tẹ́lẹ̀ ó ní irú àwọn yẹn wọ́n bá tún fi owó tó tó 109,900 naira wọ́n tún fi kún owó wọn o ó ní wọ́n sì ti pínyàmọ́ ti pé wọ́n fò ní aago 8 àbọ̀ láàárọ̀ ó ní eléyìí ò lè jẹ́ ìtẹ́wọ́gbà kí ló dé tẹ́ ẹ mọ̀ gba owó túlùtúlù báwọn lọ́wọ́ àwọn èèyàn ó ní ọ̀rọ̀ yìí ni wọ́n máa kọ̀ jálẹ̀ láti yanjú látọwọ́ ẹni tí í ṣe mánéjà fún àwọn àjọ airpeace ọ̀hún ó ní nígbà tí ó wá bá òun ló bá sọ fóun pé kóun gba ẹ̀yìn pátápátá kóun gba ibẹ̀ wọlé gẹ́gẹ́ bí nítorí pé òun jẹ́ sẹ́nítọ̀ Òṣìọ̀mọlẹ̀ ní bóun ṣe sọ o torí pé òun jẹ́ sẹ́nítọ̀ kò ní kẹ́ máa fi ọwọ́ ọlágbà àwọn yòókù lójú o rárá o èmi bí mo ṣe wà yìí èmi náà wá pápákọ̀ òfurufú pé kí n wá wọ ọkọ̀ ojú òfurufú ni ó ní mo ti mú ìwé mi tí ẹ fún mi dání ó ní ẹ sì sọ pé kò ṣeé ṣe fún mi ó ní ẹ wá ní kí n lọ gba ẹ̀yìn wọlé èmi Òṣìọ̀mọlẹ̀ kò lè ṣeé ṣe ó ní ẹni tí í ṣe máníjà àgbà náà ti ń sọ̀rọ̀ níbẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ tó ní pé ẹ wò ọ̀gá ẹ̀yin ẹ lọ gba ẹ̀yìn wọlé á yanjú ẹ̀ wọ́n ní ó ní rárá o kò lè ṣeé ṣe o nítorí ipò mi ẹ lè wá máa fi ipò mi ká máa fi ṣe mí láàánú o mo mọ ẹ̀tọ́ mi mo sì mọ àwọn ẹ̀tọ́ tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà yìí ní ẹ wò ó ṣe rí ìṣòro tó bá bá ẹnìkan o ó jẹ́ ọba gbogbo wa ni nítorí pé mo jẹ́ sẹ́nítọ̀ tí mo sì tún fìgbà kan jẹ́ ẹni tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ó ní ẹ wò ó ẹ lè wá máa rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn ń tẹ́ bá mọ̀ kó tó gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọn òun ni ẹ ṣe fún wọn o ó ní ẹ wò ó ọkọ̀ ojú òfurufú ní bẹ́ẹ̀lẹ̀ yìí kí ló dé tí ẹ jẹ́ káwọn èèyàn lọ ẹ wá ní kí wọ́n máa san owó gọbọyì kan ẹ wò Òṣìọ̀mọlẹ̀ ti sọ̀rọ̀ ó ní òun ò mà dá pápákọ̀ òfurufú rù eléyìí tí gbogbo àwọn èèyàn ń gbé kí tó ń jàròyìn lójú òpó ayélujára ó ní rárá o ohun tó ń ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú yìí rèé bó o lẹ́sẹ̀ ní owó táwọn èèyàn ti san tẹ́lẹ̀ tó ṣe 149,000 tẹ́ ẹ máa gbé owó túlùtúlù bíi 109 ẹ máa gbà lọ́wọ́ wọn lọ́wọ́ tẹ́lẹ̀ ẹni kan máa mú wá nítorí wípé ẹni kò sáyè mọ́ wọ́n pẹ́ dé ẹ wò ó ṣe rí gbogbo kíní yìí ló ṣẹlẹ̀ o ẹ lè nítorí páwọn kan da kẹ àwọn kan sẹ́nítọ̀ ni wọ́n àwọn èèyàn kan ńlá kẹ máa fi ọwọ́ ọlá kẹ máa fi gbá àwọn mẹ̀kúnnù lójú o kò lè ṣeé ṣe o ìjà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mò ń jà nítorí pé mo mọ ẹ̀tọ́ mi òun ni Òṣìọ̀mọlẹ̀ sọ o bẹ́ẹ̀ bá fi ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn The Nation kẹlẹ́ mú kẹ ṣèrí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá wọ́gilé bíbá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí bí àyájọ́ ètò ìṣèjọba àwa ara wa èyí tó kò lónìí June 12 bàbá wọ́gilé o ṣùgbọ́n bàbá yóò darapọ̀ mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin níbẹ̀ ni bàbá ó sì ti bá gbogbo ọmọ orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá ti wọ́gilé bí wọ́n ó ṣe bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ àti àwọn nǹkan tí wọ́n fẹ́ fi léde
eléyìí ni wọ́n ti kọ́kọ́ ṣáájú péyamọ́ rẹ̀ sí bí wọ́n ó ṣe bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí àwọn móhùnmáwòrán àti àwọn orí rédíò ilẹ̀ wa tí gbogbo àwọn ènìyàn yóò sì máa gbọ́ ọ̀rọ̀ bàbá ní ẹ̀ẹ̀kan ṣoṣo. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde lánàá òde yìí ti ṣe ọjọ́rú ní ẹni tó jẹ́ adarí fún ìròyìn Ṣẹ́gun ni ó fi ọ̀rọ̀ yìí léde ní orúkọ ààrẹ tó sì ṣàlàyé wípé ààrẹ yóò darapọ̀ mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní òní ọjọ́bọ̀ láti ṣe ohun àwọn nǹkan tó tọ́ àti àwọn nǹkan tó yẹ. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé wípé wọ́n ti kọ́kọ́ péyamọ́ bíbá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lórí móhùnmáwòrán àti lórí àwọn ẹ̀rọ rédíò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n wọ́n yí kinní ọ̀hún padà tí wọ́n sì ṣàlàyé pé bàbá yóò darapọ̀ mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà. Nínú ilé ìgbìmọ̀ asòfin àgbà yìí ni bàbá yóò sì ti sọ gbogbo ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àyájọ́ ètò ìṣèjọba àwarawa èyí tó sàmì ètò ìṣèjọba àwarawa títí ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n títí èyí tí wọ́n ń ṣe ní ọdún yìí. Nínú ọ̀rọ̀ náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé ní gbogbo ọjọ́ 12 oṣù kẹfà ní ọdọọdún láti ìgbà tí ètò náà tó ti bẹ̀rẹ̀ ni wọ́n ti máa ń ṣe àmì tí wọ́n sì máa ń ṣe àjọyọ̀ tí àwọn ọmọ ológun yóò sì yan àti àwọn oríṣiríṣi ètò tó fi mọ́ ètò ìdánilẹ́kọ̀ọ́. Nínú ọ̀rọ̀ kan tí wọ́n ti kọ́kọ́ fi ṣọwọ́ sí àwọn oníwèé ìròyìn ni wọ́n ti kéde wípé láti iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti wọ́gi lé bíbá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lónìí, ṣùgbọ́n nígbà tí wọ́n tún bojú wò tí wọ́n bojú rí nínú ọ̀rọ̀ kan èyí tí Abdulkareem Adéoyè tí ó tún fọwọ́ sí lórúkọ ọ̀gá àgbà pátápátá tó ń rí sí ẹ̀ka ìròyìn àti ìpolongo ni ó fi ọ̀rọ̀ yìí léde tó ìṣàlàyé pé ọ̀rọ̀ tí bàbá yóò sọ ọ̀rọ̀ náà jáde láti inú yàrá àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní ilé ìgbìmọ̀ asòfin nígbà tí wọ́n bá ń foríkorí fi kùnlùkùn ni wọ́n ti sọ̀rọ̀ yìí. Kì í ṣe pé bàbá yóò bọ́ sí orí móhùnmáwòrán tàbí sórí àwọn rédíò lóríṣiríṣi, ṣùgbọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ni bàbá yóò ti sọ àwọn ọ̀rọ̀ tí bàbá yóò sọ lónìí yìí ọjọ́ 12 oṣù kẹfà ọdún 2025. Ìwé ìròyìn Punch ni ó punch ìròyìn wọn jáde, ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó wà níbẹ̀. Nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn yìí wà níbi tí bàbá kan mà ti fi gbé ta lórí bí ọmọ rẹ̀ kan tó ṣe tí í ṣe àkàndá nípa ẹ̀yà ara tí bàbá ọ̀hún tó ti gbé ọmọ náà lọ sí mọ́ ní ìlú Ìlọrin, níbi tí ó ti gbé ọmọ náà débẹ̀ tí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ní ẹnu ìloro tí wọn ò sì gbà kí bàbá ọ̀hún wọlé. Bàbá kan ló mà ti fi gbé ta lójú òpó ayélujára TikTok níbẹ̀ tó ti sọ̀rọ̀ pẹ̀lú ìbínú tìkanra látàrí bí wọn ò ṣe gbà á láyè láti wọnú mọ́ọ̀ kan tó wà nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara látàrí àkàndá tí ọmọ rẹ̀ obìnrin tó gbé dání tó jẹ́ o. Ní ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lásìkò ọlùdé iléyá eléyìí tí wọ́n gbà. Bàbá ọ̀hún gẹ́gẹ́ bí bàbá ó wọ aṣọ funfun ó sì wọ aṣọ pínkì báyìí fún ọmọ rẹ̀ o. Níbẹ̀ ló bá gbé ọmọ lọ pé wò ìwọ náà wá lọ kó lọ mú tó bá fẹ́ ọmọ nìwọ náà o. Wọ́n ní bí ó ṣe débẹ̀ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò gbà láti jẹ́ kí bàbá àti ọmọ yìí kí wọ́n wọlé sí ibẹ̀ o. Níbẹ̀ ni bàbá òun bá ti fi gbé ta lòun náà bá bọ́ sójú òpó ayélujára ló bá ń sọ̀rọ̀ pé what a camphor nonsense kí lẹ̀ ń sọ yìí, ọmọ mi ni mo gbé wá sí mọ́ ni ẹ̀ bá jẹ́ kọ́mọ yìí wọlé. Ó ní òun náà ń ké bí àwọn ọmọ yòókù rẹ̀ ṣe ń ké, òun náà ń sọ̀rọ̀. Ó ní kí ló ṣẹlẹ̀, ẹ wá dá ọmọ yìí padà nítorí pé ó jẹ́ àkàndá. Ó ní ẹ wá jẹ́ kó wọlé, ṣé ohun tó sì dá ní. Bẹ́ẹ̀ ni bàbá yìí sọ fún gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ó ní nígbà wọn ti rí wa gẹ́gẹ́ bí àkàndá tí wọ́n jẹ́ ká wọ bí, ó yá o ẹja máa bá tiwa lọ o, ẹja máa lọ o. Eléyìí ló tẹ̀lé ọ̀rọ̀ tí gbogbo àwọn èèyàn náà wọ́n bá sáré ṣùgbà bàbá yìí o. Ojú ẹsẹ̀ bàbá yìí ti rẹ́ kọ́sọ́ sí ojú òpó ayélujára rẹ̀ níbi tí ó ti lọ síbẹ̀ ló bá ń sọ̀rọ̀ ní ó ń sọ gbogbo ẹ̀hún tí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ń ṣe fún o. Ṣùgbọ́n níbi tó ti ń sọ̀rọ̀ tí ọ̀rọ̀ yìí tó ti di ohun tí àwọn èèyàn ti ń bu ẹnu àtẹ́lù lójú òpó ayélujára tí àwọn èèyàn ti lọ pé ọ̀gá àgbà olóyè àgbà fún àwọn ẹlẹ́ṣọ́ aláàbò níbẹ̀ ni Chief Security Officer ní mọ́ọ̀lù náà. Wọ́n ní lójú ẹsẹ̀ ní CSO yìí mà ti dé o ló bá ní áwù ó yẹ ẹ wọlé ní CSO yìí ló bá sáré ní kí àwọn ẹni yìí kí wọ́n wọlé o.
nígbà náà lẹ́ni náà tún sọ̀rọ̀ ìyún bàbá ọmọ náà ó ní ẹ wò ó lọ́pọ̀lọpọ̀ CSO ló jẹ́ kí àwọn wọlé o ó ní òun máa gbé ọmọ òun wá sí mọ́ láti wá ra nǹkan fún ni o nítorí pé ó jẹ́ àkàndá àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà lẹ́nu ìloro wọn ò jẹ́ kí òun wọlé ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ẹni tí Ọlọ́run rántí ṣe CSO wọn tí ó jẹ́ kí àwọn padà wọlé ní ọ̀rẹ́ rẹ̀ yìí nígbà tí ó dá sí ọ̀rọ̀ náà nígbà tí bàbá náà máa sọ̀rọ̀ ó ní gbogbo wa ẹlẹ́ran ara ni wá èèyàn náà sì ni wá kò sí ọmọ kankan tó yẹ ká máa bu ẹnu àtẹ́lù torí tí ò bá jẹ́ pé ẹbẹ ẹnu àtẹ́lù ọmọ yìí ni kí ló dé tí ẹ fi jẹ́ ká wọlé torí pé ọmọ náà ó jẹ́ àkàndá ẹ wo ìròyìn ọ̀wọ́ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn The Nation kí lọ́mú kẹsìrì ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation tó kà dákẹ́hùn lèmi náà ti rí ìròyìn tọgbọ́n mi yìí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ igbe kẹ́lẹ́kẹ́lẹ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣe ti Wike wo bí ẹgbẹ́ òṣèlú APC wọn ó sì ṣe àjọyọ̀ lórí rẹ o tó o bá lè darapọ̀ mọ́ ẹgbẹ́ wa ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá rọra sọ̀lọ̀ pẹ̀lú kẹ́lẹ́kẹ́lẹ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí ni bàbá sọ̀rọ̀ sí ìgboro ayé wípé bí Wike tó bá lè wá sínú ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ náà yóò tẹ́jú tẹ́ní bẹ́ẹ̀ ni wọ́n sì kí káàbọ̀ àjọyọ̀ ńlá ni wọ́n ṣe lórí Wike o bó bá lè ṣe bẹ́ẹ̀ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá sọ àwọn ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń sin ojú òpópónà kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Shehu Shagari tó wá láti Ring Road ni wọ́n ti ń sin ọ̀nà yìí èyí tó wà ní ojú òpópónà Nnamdi Azikiwe nínú ọ̀rọ̀ náà èyí tó wáyé ní ìlú Àbújá ni wọ́n ti rọra ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń sin ojú ọ̀nà ọ̀hún tí bàbá ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ fún Wike wípé Wike ẹgbẹ́ òṣèlú APC wọ́n sì ń retí rẹ o àjọyọ̀ ńlá ni yóò sì jẹ́ pẹ̀lú tó o bá lè darapọ̀ mọ́ ẹgbẹ́ wa wọn ò kọ̀ròyìn ọ̀hún jù báyìí lọ o kékeré ni wọ́n kọ́ kékeré lèmi náà kà á nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn ọ̀hún wà ẹ lè mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ni ìròyìn yìí wà níbi tí àwọn àgbẹ̀ ní ìpínlẹ̀ Ògùn tó mà ti sọ̀rọ̀ tí wọ́n sì ti ń béèrè fún kí ìjọba ìpínlẹ̀ Ògùn kí ó dá sí owó tí wọ́n ń gbà lọ́nà àìtọ́ lọ́wọ́ àwọn àgbẹ̀ àti ṣíṣe àwọn àgbẹ̀ báṣubàṣu àwọn àgbẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ Àfọ̀n ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n mà ti sọ̀rọ̀ léde tí wọ́n sì fi gbé ta tí wọ́n ké sí gómìnà Dàpọ̀ Abíọ́dún lórí bí àwọn èèyàn ṣe bí àwọn tí ó fi sí ipò tó ní kó máa gba owó lọ́wọ́ àwọn ọlọ́kadà bí wọ́n ṣe ń ṣe àwọn àgbẹ̀ ó ní wọ́n fipá mọ́ àwọn àgbẹ̀ pé wọ́n máa san ẹgbẹ̀rún mẹ́jọ 8,000 gẹ́gẹ́ bí owó pé owó ẹ̀yin náà jẹ́ ọlọ́kadà àwọn èèyàn náà mà ti sọ̀rọ̀ wípé owó yìí àwọn ọlọ́kadà tí ń fi ọ̀kadà wọn ṣe nìkan ni wọ́n pọ́n ní dandan fún o wọ́n ní tí ìjọba sì yọ àwọn àgbẹ̀ àti àwọn oníṣẹ́ owó tí wọ́n yọ wọ́n sẹ́yìn o wọ́n ní ṣùgbọ́n kàkà tí ọ̀rọ̀ yìí tí ó fi dẹ̀ níṣe ni àwọn tí wọ́n máa fi sí ìdí ẹ̀ níṣe ni wọ́n gba àwọn owó yìí lọ́nà àìtọ́ o nígbà tí ó sọ̀rọ̀ lábẹ́ àwọn àgbẹ̀ lẹ́yìn tí ó kàn ọ̀gbẹ́ni Adésínà Alábí ló fi gbé ta ó ní owó yìí lọ́nà àìtọ́ ni wọ́n ń gbà ó ní látàrí bí àwọn ti ṣe fi ọ̀rọ̀ wọn wẹ́lọ̀ fún ẹni tí ṣe alága ìjọba ìbílẹ̀ náà Theophilus Olóròde wọ́n ní síbẹ̀síbẹ̀ náà wọ́n máa ń gba owó yìí lọ́nà àìtọ́ ni Alábí ó ní ọ̀gbẹ́ni Sunday yèdèyèdè ó ní ní ọjọ́ kan níṣẹ́ ló máa mú ayé lera fún gbogbo àwọn àgbẹ̀ ó ní ó tẹ̀ ẹ́ wájú láti máa ṣe àwọn àgbẹ̀ báṣubàṣu o tó fi tipátipá mú àwọn àgbẹ̀ pé ó yẹ san 8,000 naira yín ẹgbẹ̀rún mẹ́jọ fún owó igé ẹ̀yin náà ń gbé ọ̀kadà rìn o ó ní bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé wọ́n sọ wípé owó yìí kò pín dandan fún àwọn àgbẹ̀ àwọn tó ń fi ọ̀kadà ṣiṣẹ́ tó ń fi ṣiṣẹ́ ojúmọ́ nìkan ni wọ́n máa pa á láṣẹ fún ó ní ó tiẹ̀ ní ìgbà kan tó jẹ́ pé yèdèyèdè yìí ìṣe ló máa ń wọ àwọn ìlú kéréje ní àwọn apá abẹ láti lọ bá àwọn àgbẹ̀ tó sì ń dúnkokò mọ́ wọn wípé òun ò gba ọ̀kadà àwọn tó fi ń ṣiṣẹ́ o tí wọn ò bá juwọ́lẹ̀ kan fi owó sílẹ̀ fún àwọn o ó ní báwọn ṣe ń sọ̀rọ̀ yìí ó kéré tán àwọn àgbẹ̀ tó tó 100 níye ni wọ́n ti fi tipátipá mú o láti sọ fún wọn wípé ó yá ẹ san owó yìí gbé owó yìí àwọn fi ń gbárùkù ti ìjọba ní o ó ní owó yìí kò sí nǹkan kan tí wọ́n ń gbà á fún ju pé wọ́n kàn fi ń ṣe ìkànnì ipá ni wọ́n fi mú wa fún owó yìí àgbà tí àgbẹ̀ kan láti agbègbè Ọlọ́run dáná ó máa sọ̀rọ̀ Isaac
Dúrósinmi ó ní lóòótọ́ ni ẹ wò ó wọ́n ń ṣe wá báṣubàṣu wọ́n ń ṣe àwọn àgbẹ̀ báṣubàṣu o. Dúrósinmi ó ní níbi ọ̀sẹ̀ tó lọ yìí ní àwọn àjọ ọ̀hún ni wọ́n wá sí ọ̀nà bádá ó ní tipátipá ni wọ́n máa fi rí 1,000 naira gbà ní ọwọ́ òun o àti àwọn àgbẹ̀ míì tó ń gbà nígbà tí àwọn ròyìn tí wọ́n bá wá ẹni tí í ṣe ọ̀gá tí wọ́n fi sí ibi kó máa gbowó òun ìyẹn ọ̀gbẹ́ni Sunday nígbà tí òun náà wọ́n ní ọ̀gbẹ́ni Sunday ó yà á ti gà á sí lẹ́nu ẹ̀yin náà ẹ̀ ganu síta ẹ̀ sọ ọ̀rọ̀ yìí wọ́n ní gbọ́bọ̀ ló ṣe jẹ́ láàrin ẹ̀yin àti àwọn àgbẹ̀ ọ̀gbẹ́ni Sunday ó ní ẹ wò ó èmi o bí mo ṣe wà yìí kò sí ohun tó jọ bẹ́ẹ̀ àgbowó kankan lọ́wọ́ àwọn àgbẹ̀ o ó ní ṣe rí gbogbo àwọn tí ń sọ pé àgbowó lọ́wọ́ àwọn àgbẹ̀ wọ́n kàn ń sọ àyètò ọ̀rọ̀ lásán ni àwa o àgbowó ó tún fi kún ó ní kódà àwọn ọlọ́pàá gan wọ́n dá sí ọ̀rọ̀ yìí wọ́n sì rí pé àwọn ń ṣiṣẹ́ takuntakun o ó ní bó ṣe jẹ́ wípé àwọn ọlọ́pàá náà mọ̀ pé àwọn tí ó bá jẹ́ ọlọ́kadà nìkan ni àwọn mú o ó ní àwọn o báwọn ṣe wà yìí àwọn ò ṣe nǹkan kan o àwọn ò gbowó kankan ló wá sọ̀rọ̀ ni àwọn ọlọ́pàá ti mú ọjọ́bọ̀ òní gangan ọjọ́ 12 oṣù kẹfà yìí láti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àgbẹ̀ láti lè sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní bẹ́ẹ̀ ni alága ìjọba ìbílẹ̀ ọ̀hún ó ti fi ìwé pe Sunday ó ní kó wá sí iléeṣẹ́ rẹ̀ tó sì ti ṣe ìkìlọ̀ fún pé kó yé dà àwọn àgbẹ̀ láàmú ní ìpínlẹ̀ náà o ó wá sọ̀rọ̀ ó ní òun ò mọ̀ nípa gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí o pé bí wọ́n ṣe ní wọ́n ń gbowó lọ́wọ́ àwọn àgbẹ̀ èmi ò mọ̀ nǹkan kan o èmi ò mọ̀ nǹkan kan o kódà wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ṣẹ́ni bí wàhálà kan bá tún súyọ lẹ́yìn eléyìí àwọn fi tó wa létí sì dandan káwá kà sétí ẹ̀yìn aráalé ẹ wo bẹ́ẹ̀ ni bá fẹ́ ṣẹlẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard ni mo rí ìròyìn yìí o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti pa á láṣẹ yìí pé kí wọ́n fi páńpẹ́ ọba mú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé alọ́nilọ́rọ̀gbà ni wọ́n o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti fi ohùn léde wípé kí wọ́n fi páńpẹ́ ọba mú àwọn ìǹspẹ́tọ̀ ọlọ́pàá 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ wípé wọ́n ń lo àwọn ará ìlú lọ́wọ́ gbà kí ni wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe ni wípé nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá 3 yìí tí wọ́n bá wà ní ìrònà tí wọ́n ń yẹ ọkọ̀ wò wọ́n ní wọ́n máa ń yẹ fóònù àwọn tó bá ń kọjá wọ́n máa yẹ̀ wò wọ́n sì máa lọ́ wọn lọ́wọ́ gbà wípé kí wọ́n mú owó wá nínú ọ̀rọ̀ kan èyí tí agbẹnusọ àti alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Chukwu Ngenka òun ni ó fi òun léde lánàá òde yìí tó ìsọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ni ó yẹ kí wọ́n jẹ́ aláwòkọ́ṣe rere tó sì yẹ kí wọ́n máa jẹ́ kí ohun gbogbo tí wọ́n bá ń ṣe kó máa hàn sí aráyé torí pé bí Ọlọ́run bá rí ọ jẹ́ kí ènìyàn náà ó rí ọ fún ìdí èyí iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu ní orí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá 3 yìí wọn ò fi orúkọ wọn léde ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún jáde ẹlẹ́mùkẹ́yẹ̀ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni ìròyìn yìí wà níbi tí olóyè Bọ̀dé George tó ti rọ ààrẹ Tinubu ó ní kí wọ́n dákun kí wọ́n dá Fubara padà sí orí oyè ẹni tí ó ti fìgbà kan jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí olóyè Ọlábọ̀dé Ìbíyínká George ni ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Tinubu ó ní bàbá ẹ dákun ẹ bá wa dá gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́ dá dúró padà sórí èyí Siminalayi Fubara nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní gẹ́gẹ́ bí a ṣe wà nínú ẹ̀mí ìbálàjà àti ọjọ́ ìdálọ́lá òṣèlú ìjọba àwarawa eléyìí tí wáyé ní ọjọ́ 12 oṣù kẹfà eléyìí tí a ń ṣe àjọyọ̀ rẹ̀ rírí nígbà tí George tí ó ń rawọ́ ẹ̀bẹ̀ nínú ìwé kan àtẹ̀jíṣẹ́ kan tí ó kọ gbangba níbẹ̀ ní ọjọ́rú níbẹ̀ ni ó ti ń sọ̀rọ̀ wípé ààrẹ Tinubu o nígbà tí ẹ bá lè foríjì gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó ó ní bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà sí Fubara gẹ́gẹ́ bí olóyè Bọ̀dé George ó ṣe sọ̀rọ̀ Fubara ni wọ́n ti dá dúró ní ilé-iṣẹ́ rẹ̀ láti ọjọ́ 18 oṣù kẹta ọdún 2025 láàrin àwọn oríṣiríṣi awuyewuye tó ń lọ ní ìpínlẹ̀ Rivers nígbà tí olóyè Bọ̀dé George tí ó máa sọ̀rọ̀ wájú ó ní lára àwọn àmúyẹ fún àlàáfíà
ẹ jẹ́ kí Fubara náà padà sórí oyè. Ó ní tẹ́ bá rí láìpẹ́ ní Fubara ló mà lọ ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí ṣe mínísítà fún olú ìlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike àti tó jẹ́ pé lọ́rọ̀ ìrẹyìn ní àsìkò ọdún iléyà yìí ó ṣe àbẹ̀wò sí ààrẹ Tinubu ní ìpínlẹ̀ Èkó nígbà tí George ó ń sọ̀rọ̀ ó ní eléyìí ṣàpẹẹrẹ wípé ẹ wò ó ìjọba àwarawa òṣèlú ìjọba àwarawa ó sì ń wà síbẹ̀síbẹ̀ ó ní ààrẹ Tinubu ẹ dákun ẹ jẹ́ á padà ẹ jẹ́ á ronú ẹ dákun ẹ dáríjì Fubara gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe dáríjì gómìnà ìpínlẹ̀ Èkó ó ní òní ọjọ́ 12 oṣù kẹfà à ń ṣe àjọyọ̀ ọjọ́ òṣèlú àwarawa eléyìí ló ń ṣe àpẹẹrẹ òṣèlú àwarawa tòótọ́ fún àwọn ènìyàn. Ó ní nígbà tí ẹ ti lè dáríjì Sanwó-Olú yìí ẹ dákun ó mú ọpọlọ dání lọ́pọ̀lọpọ̀ kódà tá bá wò nínú ẹ̀mí ohun tó dáa gan nígbà ó dáa bàbá ẹ bá wa wo Fubara náà ẹ fojú àánú wò ẹ ṣe láàánú ẹ dáríjì yìí ẹ fà á mọ́ra bí ọmọ yín ẹ jẹ́ òun náà padà sórí oyè rẹ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà ni èmi ni mo fi ń sọ̀rọ̀ yìí ó ní òun rántí wípé nígbà tí òun wà ní orí oyè ní Aso Rock nígbà náà ni ẹni tí í ṣe ààrẹ Tinubu lòun náà mà wá lásìkò General Diya ó ní tí ó wá rí ẹni tí ṣe General Diya yìí lásìkò Abacha ó ní ó fẹ́ ṣe igbákejì rẹ̀ ó fẹ́ ṣe igbákejì Ọlágúnsóyè Òyìnlọ́lá ní ìpínlẹ̀ Èkó nígbà náà ni gẹ́gẹ́ bí àjọsọ tí wọ́n jọ sọ pẹ̀lú Diya ó ní lẹ́yìn náà ìgbà tí ó padà yá Abacha ló mà padà mú ìyáàfin Òkúnnù sí ipò tí Tinubu fẹ́ ṣe ó ní ṣe rí gbogbo wa la mọ̀ bí nǹkan ṣe ń lọ ká má máa sọ̀rọ̀ jù olóyè Bọ̀dé George ó ti pe ààrẹ Tinubu ó ní ẹ dákun ẹ bá wa dá a lọ́lá kí a fi eléyìí ṣe ẹbọ ọjọ́ àyájọ́ òṣèlú àwarawa eléyìí tá à ń ṣe lágbàáyé yìí ẹ bá wa dá Fubara padà sórí oyè ẹ dá padà ẹ wo ẹni tí Ọlọ́run bá mà ti yọ́nú sí ni yóò máa rí ìyọ́nú èèyàn ní oríṣiríṣi ni ẹ dáríjì bàbá ẹ̀yin náà ẹ fà mọ́ra bí ọmọ ẹ rántí ìgbẹ́ ti dáríjì gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú ẹ dáríjì Siminalayi Fubara náà ọmọ yín ni níbi tẹ́tì sí òun ni ọ̀rọ̀ tí olóyè Bọ̀dé George sọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rẹ̀ lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. ká máa mú ìròyìn ọ̀hún wá ní belenja báyìí ọbalayé kan tí àwọn ajínigbé jí gbé ní ìpínlẹ̀ Kogi ó ti gba ìtúsílẹ̀ báyìí ó sì ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ìwé ìròyìn Daily Post ni ó kọ ìròyìn ọ̀hún. orí adé kan ní ìjọba ìbílẹ̀ Yàgbà ní ìpínlẹ̀ Kogi ni àwọn ajínigbé jí gbé láti bí ọjọ́ mẹ́tàdínlọ́gbọ̀n sẹ́yìn tó sì ti wà ní àkàtà àwọn ajínigbé yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alága ìjọba ìbílẹ̀ Yàgbà tó fi síta Tósìn Olúòkun òun ni ó fi ìdí ìròyìn yìí múlẹ̀ wípé òtítọ́ ni ọbalayé náà ó ti gba ìtúsílẹ̀ báyìí Tósìn ó sọ̀rọ̀ yìí ní Lọ́kọjà lánàá òde yìí nínú ọ̀rọ̀ rẹ̀ èyí tí agbẹnusọ fún Tósìn tó jẹ́ kó yé àwọn oníwèé ìròyìn ìyẹn Sunday Adéyẹmí ó ṣàlàyé pé ọbalayé náà ó ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó sì ti ń gba ìtọ́jú báyìí ní ilé ìwòsàn ìwé ìròyìn Daily Post ni ó post ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí wà ìwé ìròyìn Vanguard ẹnu mi àgò níbẹ̀ ni gbajúgbajà òṣèré orí ìtàgé ni Bíọ́lá Báyọ̀ tó ti sọ̀rọ̀ lórí ìdí tó fi kọ ọkọ rẹ̀ ẹni tí ṣe gbajúgbajà òṣèré orí ìtàgé ni Bíọ́lá Báyọ̀ ni ó mà ti sọ̀rọ̀ ó ní bí ìdí rèé tí òun fi ọkọ òun Olúṣèyí sílẹ̀ tẹ̀bárún títẹ̀ ìgbàgbé pé níbi ọ̀sẹ̀ tó lọ ní ó fi sójú òpó ayélujára wípé ìgbéyàwó ọdún mẹ́rin àwọn ló mà ti tẹnu bodò tí ó sì fi fọ́nrán náà sí òde ní ojú òpó ayélujára lọ́jọ́ ìbí Olúṣèyí níbẹ̀ ló ti sọ pé ẹ wò ó ẹ má jòyà gbogbo yín lẹ́nu òun ti fi ọkọ òun sílẹ̀ tí ó sì fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi bu ẹnu àtẹ́lù wípé ó ti jẹ́ wípé ọjọ́ ìbí ọkọ rẹ̀ yìí ló tó mọ̀ wípé òun fẹ́ sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde nígboro ayé níbẹ̀ ni Bíọ́lá ti ń dá wọn lóhùn ó ní èèyàn lòun náà ẹlẹ́ran ara lòun
ó ní òun ò lè máa tún ìgbéyàwó àwọn kan ṣe kí ìgbéyàwó tòun kó sì máa sọ ìtàn burúkú. ó ní ẹ wò ó òun ò ní nǹkan tí òun fẹ́ sọ tó pọ̀ o ohun tí òun fẹ́ ni òun ṣe torí wípé òun lòun mọ àwọn nǹkan tí òun fi ojú fín nínú ìgbéyàwó òun o. ó lóun ti sọ fún ọkọ òun kó tó di pé òun máa fi sí ojú òpó ayélujára tóun náà sì mọ̀ wípé nǹkan tí òun fẹ́ ṣe yìí àwọn ti jọ mọ̀ òun ti sọ fún. ó ní ṣùgbọ́n ọlọ́run òun mọ̀ wípé ọlọ́run ó pín oníkálukú ní èrè rẹ̀ gẹ́gẹ́ bí oníkálukú bá ti ṣiṣẹ́ rẹ̀. ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ ṣe rẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mù kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. jẹ́ àfẹ́lẹ́ yìí ká fi gbé súnmọ́ àwọn aráalé nítorí àsìkò wa ó ti lọ 07047777064 lójú òpó tí ẹ fi láǹfààní àti oore ọ̀fẹ́ láti bá wa dá sí 07047777064 òun ni ojú òpó tó já sí ọ̀dọ̀ wa láàárọ̀ yìí. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ kú ètò. ọlọ́run ló ń ṣètò orúkọ yín o. wọ́n ní alẹ́ aláṣọ látọjà aláǹlùṣẹ́. ẹ káàárọ̀ mà. ní ìbàjẹ́ fún yín o. àmín o. èyí tèmi fẹ́ dá sí bẹ́ẹ̀ ni ti àkàndá tó lọ ọmọ tí wọn ò jẹ́ kó wọlé. ẹ dákun àrò gbogbo wa bẹ̀ wá. ẹ jẹ́ kí a máa ní àròjinlẹ̀ o. kódà tí àkàndá bá wà níbì kan bóyá yẹn tó yẹn fẹ́ rajà tí ẹ bá rí i pé nìyẹn ó ní àìlera tí ò pé tó èyàn lè fún ní chance pé ẹ wò ẹ kọ́kọ́ dá ẹni yìí lóhùn ẹ jẹ́ òun máa lọ ara dáadáa tí Kùránì ní ká máa ṣe àti Bíbélì ni àkàndá ìdáhùn ò kì í sọ ọmọ àgbépamọ́ o gbogbo ibi tá a bá ti rí wọn ẹ má jẹ́ ká máa fọwọ́ rọ́ wọn sẹ́yìn mọ́ torí pé ẹni tí ò tí ì kú kò mọ irú ikú tí ó pa àwọn o mọ́mí àlẹ́ aláṣọ látọjà aláǹlùṣẹ́. ẹ ṣé o mọ́mí àlẹ́ à ẹlòmíín kò ní ìmọ̀lára ọmọnìyàn kò ní rárá ẹni tí ò tí ì kú kò tí ì mọ irú ikú tí ó pa òun tó bá wò pé ìwọ dá pé lónìí ó tí ì mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ lọ́la ká má fẹ́ ẹnikẹ́ni ṣe yẹ̀yẹ́ ká má fi ètè ẹ̀gàn pé ẹnikẹ́ni torí pé òní la rí kò sẹ́dá tó mẹ̀lá o ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí àyè bá a ṣe hùwà àwọn tó sì lówó lónìí kí wọ́n mọ̀ rò pé bí ó ṣe mọ̀ rí lọ́nu ẹni tí ò sì tí ì ní náà kọ́ mọ̀ wò pé bí ó ṣe lọ máa rí lọ́nu náà ni pé a ó fi máa ronú wípé ilẹ̀ tí ó mọ́ lọ́la àti mọ́ ká ṣe jẹ́jẹ́. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. orúkọ yín o. èmi múdà sí irú ọ̀rẹ́rẹ́gbẹ́ láti Ìṣẹ́yìn. láti ìlú Ìṣẹ́yìn ẹ káàárọ̀ sà. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ àní síròyìn kà. àmín. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá àlẹ́ àsọ bó ṣe rí nìyí bẹ́ẹ̀ pé àwọn ẹni tó jẹ́ agbófinró yẹn wọn ò ní làákàyè. orí afẹ́fẹ́ lè wà báwọn lórí afẹ́fẹ́ lè wà ẹnìkan ò ní làákàyè ẹnìkan kò fi òfin ọ̀fàyè gbà láti máa bú èébú lórí afẹ́fẹ́ ṣe gbọ́ bàbá 07047777064 07047777064 pẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. Abrosid agenda láti àríwá àgbà ọlábẹ́rẹ́ sáré pẹ̀lú kájí. Àgbọ̀n ló sábà àlédà àgbà ọlọ́run. Àtọ́nà nínú àánú ẹ̀rọ mọ̀tẹ̀ ṣáájú sí ara àánú gbàrí sí látọ̀. Gbogbo àti wọn gbádùn ọlọ́jọ́ kẹrin náà gbádùn ara yìí. Lórí ọ̀rọ̀ ìjẹyẹ sí nípa àkàndá yẹn ó jẹ́ nǹkan tó bá ẹnu jẹ. Ẹgbẹ́ tí wọ́n rẹ̀ lọ́wọ́ ibi tí wọ́n bá ẹni ẹnu jẹ́ tó ń bò sí ẹnu jẹ. Bẹ̀rẹ̀ kó rí bẹ́yẹn. Ó sì jẹ́ pé tí èèyàn bá sì kú fẹ́ gẹ́gẹ́ bí àrètọ́ lẹ́ẹ̀kan tó èèyàn sì lè mọ orúkọ tó máa pa ẹ̀. Ẹgbẹ́ náà wà ní ọkọ̀ kò lè mọ fàwọn tó láṣẹ̀sì ẹ̀yẹ tó fún délé àrùn gbogbo ẹ̀dá kan ká máa fọmọlúwà àti ìṣẹ̀lẹ̀ bá máa ṣe. Lẹ́yìn náà ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ yẹn ní Àkútè tó ọlọ́run bá ń kó sànù wa. Ìlú òjò la wà ní nǹkan ṣe báyìí o àti ìbọn sínú ẹ̀rùn ẹ̀dá kan ní ká máa kíyè sára. Gbẹ̀yìn ọlọ́kọ̀ wa ẹ̀dá kan tá bá ti di pé bóyá ọkọ̀ ti gbóná jù pé ní kò sí nǹkan tó burú pé yẹn wẹ̀ ti ọkọ̀ yẹn o. Ààrẹ bá ẹni kó lè bá a tutù torí pé nǹkan tá à ń gbé káàkiri àti mọ̀gbé náà ni. Bákan náà ni àwọn aráàlú ẹ mọ̀ jẹ́ ká mọ fi pé tó tírélà ń lọ àwọn àjọ mọ fagagbága ẹ̀ka sọ̀rọ̀ àfilẹ̀ yìí lórí ìjọba bá padà lọ mú ẹ̀mí nǹkan tó lágbára ní èyí lásán ló ń dà ọ́ làmú níbẹ̀ rí tó fún délé yìí àti àwọn ìjọba tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà tó jẹ́ pé kí mẹ́ta fi wá sí ètò ìnirọ́lọ́ọ̀lẹ̀ ẹ dákun àdúrà ní gbogbo àlámọ̀ sílẹ̀ ọlọ́run ràn wá lọ́wọ́ àti ẹgbẹ́sẹ̀ ọlọ́mọ tẹ̀síwájú sí. ẹ ṣé o lójú òpó ayélujára Adéwòye Sakiru wọn kí wa bẹ́ẹ̀ ni Ganiu Isiaq wọn kí wa láàárọ̀ yìí Ismail Ayuba wọn kí wa Ganiu Isiaq àwọn náà wọn kí wa
Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀ síbò ní bàjẹ́ ọ́. Àmín o. Wálé ọmọ olówó aṣí látàjí freedom lókè o. Ẹ káàárọ̀ sà. Ọ̀rọ̀ tí bàbá wa sọ bàbá Àbọ̀dé John tí ó ìmọ̀ràn tí wọ́n fún gómìnà ààrẹ wa wọ́n tẹ̀lé ọ̀rọ̀ yìí tí wọ́n bá yọ pé kẹ́tí ìbára padà sípò rẹ̀ bá da lọ́jọ́ òní yìí sí ọjọ́ tá à ń ṣe program tá à ń ṣe yìí tó dẹ̀ ń kọ́ èèyàn dẹ̀ jẹ́ kí a máa dùn sí ààrẹ tí wọ́n tẹ̀lé nǹkan dáadáa tí wọ́n dá gómìnà Rivers State padà èyẹ ìbára àìjá ò ní bàjẹ́ o Wálé ọmọ olówó aṣí látàṣí ti bẹ̀ lókè. Ẹ ṣé o Wálé. Akéwòmí Abọ́sẹ̀dé wọn ń kí wa bẹ́ẹ̀ ni Road Gbadegẹ̀sì àwọn náà ń kí wa Abdulwasiu ọmọjagun wọn ti kí wa láàárọ̀ yìí Akíntúndé Sulaiman Alájìládé ẹ káàárọ̀. Hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ sà Ṣáìdì Ọ̀ṣọ́yàwó ló ń sọ̀rọ̀ láti sẹ́yìn. Lórí ọ̀rọ̀ tí Àbọ̀dé George sọ pẹ̀lú ààrẹ pé kí wọ́n dá gómìnà Rivers State padà ọ̀rọ̀ tó dáa ni ṣùgbọ́n 6 months ni ààrẹ ní àwọn fún gẹ́gẹ́ bí òfin ṣe gbà wọ́n láyè pé kí wọ́n fún gómìnà Fubara tàbí gómìnà mi ti rú kẹ̀kẹ́ náà bá ṣẹlẹ̀ ní state wọn. Ẹ rí i pé gómìnà bàbá tó ṣe irú ẹ̀ ní Èkìtì after 6 months ni ìwọ̀n tí wọ́n á tẹ̀ torí ẹ̀ suspend gómìnà yẹn gẹ́gẹ́ ìjẹ́ wọ́n tiẹ̀ ti ṣe tó bá yẹ pé wọ́n ti ṣe é sì gbogbo wa ti di pé láàrin igun méjèèjì both side àti ṣáìdì gómìnà Wike Excellency àti gómìnà Fubara bóyá wọ́n ti ṣẹ́tù láàrin ara àtàwọn ìgbìmọ̀ asòfin tí gbogbo ọmọ Nàìjíríà dẹ̀ ti di pé kẹ́hìn ti ṣẹ́tù kó má yẹ pé máa tó dáhùn padà another political unrest yóò tún ṣẹlẹ̀ níbẹ̀ yẹn so 6 months ò tí pọ̀ láti pé reconcile láàrin ara wọn kò sí ohun tó fi jẹ́ pé wọ́n fẹ́ suspend the constitution ní Rivers State fún so ọ̀rọ̀ tí bàbá Àbọ̀dé George sọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n ìjà àwọn gẹ́gẹ́ tẹ̀ ti rí i pé wọ́n ti ṣe àtúnṣe lórí nǹkan yẹn tí wọ́n tó dẹ̀ suspend wọn so Ọlọ́run ní gbé Nàìjíríà ó dàrú Ṣáìdì Ọ̀ṣọ́yàwó láti sẹ́yìn. Ẹ ṣé o 070477064 070477064 àwọn ni ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí 070477064 070477064 ojú òpó. Hello. Ẹ̀lẹ́ káàárọ̀ ẹ̀kú ètò Ẹ káàárọ̀ Ọlọ́run ló ń ṣètò. iléeṣẹ́ TPFM mọ̀ níbàjẹ́ o. Orúkọ mi ni Saheed Rédíónìkì láti Ṣakí. Nípa ọ̀rọ̀ tí wọ́n sọ nípa autonomy fún àwọn local government wọ́n dákun torí Ọlọ́run wọ́n jẹ́ kó wá sí Mùsẹ̀ nígbà tí ilé ẹjọ́ ti dájọ́ Supreme ló sì dájọ́ ilé ẹjọ́ tó ga jù ni ṣùgbọ́n kí ló dé táwọn tó yìí kàn tí wọn ò mú ọ̀rọ̀ náà ṣẹ wọ́n dákun torí Ọlọ́run ẹ̀rí pé ìjọba local government òun ló súnmọ́ wàrà lójú tí ìjọba local government tó bá ti lè ṣe tí wọ́n rí sẹ́ṣe ẹ̀rí gbogbo kòtòkòtò tó ti ń bẹ láàrin ìlú yẹn wọ́n á máa di wọ́n á sì máa rọ́nà dà wọ́n máa rí sẹ́ṣe ìjọba àwarawa tí wọ́n á gbádùn tẹ́lẹ̀ ni wọ́n máa lọ bí ẹ kó máa lọ Ọlọ́run lànà wa God bless Nigeria orúkọ mi Saheed Rédíónìkì láti Ṣakí. Ẹ ṣé o lójú òpó ayélujára Latifat àjọrò wọn ń kí wa alákàṣà ìdáhùn náà ń kí wa Matthew Adébáyọ̀ Ọlálẹ́rù wọn ti kí wa láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni Ahmed Shemiu Alani àwọn náà wọn ń kí wa ní òwúrọ̀ tòní. Hello. Hello, ẹ káàárọ̀ sà. Hello, ẹ káàárọ̀ o. A kú ètò. Àdúpẹ́ mà. Àní ṣìṣe o. Àmín o. Nípa ọ̀rọ̀ tí bàbá Àbọ̀dé George sọ yẹn náà lèmi náà fẹ́ sọ lé lórí. Orúkọ yín o. Orúkọ mi ni Ìyáàfin Ahmed láti Ìlérò. Kí ààrẹ wa kí wọ́n dákun kí wọ́n bá fojú ìnáwó gọ́fúnà náà kí wọ́n dá wọn padà sípò wọn. Ọlọ́run ò ní jẹ́ Nàìjíríà ó bàjẹ́ o. Lórí ti àkàndá ènìyàn kọ́lọ́run kó ṣàánú fún gbogbo wa àwọn agbófinró wa kí wọ́n dákun kò sẹ́ni tó mọjọ́ ọ̀la ẹni tí ó bá sì kú kò lè sọ pé báyìí ni nǹkan tó lè máa kàn án wọ́n máa jẹ́ kí gbogbo wa ká máa fojú àánú wora wa Ọlọ́run pẹ̀lú wa o ọ̀dà àwòsàn. Ọláwálé Yusuf lójú òpó Facebook wọn ti kí wa Ismail Mumini wọn náà ti kí wa Isiaq Raji wọn ti kí wa lójú òpó Facebook wa ṣeun. Ramon Sikiru Ọ̀pẹ́yẹmí wọn kí wa Bámidélé Olúwaṣẹ́gun àwọn náà ń kí wa Adélékè Adéfúnkẹ́ wọn kí wa Tọ́mì Ayọ̀bámi wọn kí wa láàárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ pé tó ààrẹ owó mú fáwọn láti sẹ́yìn. Ẹ káàárọ̀ sà. Nígbà ẹ̀fẹ̀ mo ní tàbí lágbára Ọlọ́run. Nípa ọ̀rọ̀ tí mẹ́fà àpọ̀ ìbẹ̀lẹ̀ mímú.
àwọn tí wọ́n rí kí wọ́n máa gbowó lọ́wọ́ ọlọ́kadà tí wọ́n á jẹ́ pé wọ́n ń da àwọn àgbẹ̀ láàmú ẹ rí i pé bó sọ̀dọ̀ wá bí báyìí náà gbogbo àwọn àgbẹ̀ tí lóko tí wọ́n ní kí wọ́n máa ti tí àwọn ọlọ́kadà tí wọ́n ní wọ́n máa jáwèé fún ní gbòòrò gẹ̀ tí àgbẹ̀ bá ń lo oko gẹ̀ wọ́n tún jálẹ̀ mọ́ wọn lẹ́nu kí wọ́n ṣiṣẹ́ wọn fi ìjọba àdègbè ní kí wọ́n ṣe kí wọ́n má bàjọba gẹ́gẹ́ gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n lọ oko tí wọ́n lọ ṣiṣẹ́ láti jẹ lọ́wọ́ jẹ́ pé wọ́n mú ọtún láti máa jáwèé ọ̀tún náà nígbà wọn bá ti gbàgbé wọn lọ́wọ́ ìjọba tí wọ́n ní sùkúù tí wọ́n ní ìsọ́ráǹtì kò sì sí kí kò tún nídìí kí wọ́n máa jáwé tí wọ́n ń já fún àwọn ọlọ́kadà fún wọn ọlọ́run ní jẹ́lé tí ayé gbé náà. àmì o ẹ ṣeun. àmì ẹ ṣe o àmì o àmì o. ìzí àkúrájí wọn ti kí wa fati arúlógún yunisa márùndọ̀tì ọmọ ìyálòde ọláwálé wahab àyànlékè michael alábẹ́lówó suliat kòfórọ́lá ìṣeun adépọ̀jù peter adéwálé moshood báyìlábù adéọlá rajẹ ebenezer adélọ́wọ̀ rahim taofik babati adédàmọ́lá sùnmọ́nù wọn ti kí wa abraham ìrókò olúwadámiláre ẹ̀ṣẹ́ o prince hamzat yakub ayot ọ̀párájí lateef àwọn náà ti kí wa ẹ̀ṣẹ́ o. Adélékè Táíwò àwọn náà wọ́n ń kí wa Ọlánrewájú Kọ́hìndé àwọn náà wọ́n ń kí wa bẹ́ẹ̀ ni Ismail Aileru wọ́n ń kí wa Adétúnjí Samson Olúfẹ́mi àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí. hello. ẹ káàárọ̀. àkọ́kọ́ abẹ́rẹ́kẹ́rẹ́ ìtura ló wà. ẹ káàárọ̀ sà. àlejò lówó ní sọ̀rọ̀ láti gbérelé. ọ̀rọ̀ tí ìfẹ́ dá sí lórí ọ̀rọ̀ ààrẹ Mr. President sí Wike tí wọ́n sọ wípé ẹgbẹ́ APC ń pè é òjìbò ni àwọn méjèèjì fẹ́ jọba lò fún wa láti 2023 bẹ́ẹ̀ láti rí wípé Wike ń ṣiṣẹ́ fún PDP níbi ń ṣiṣẹ́ fún APC àwọn méjèèjì náà láàrin yẹn jọ yé ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ọ̀rọ̀ bíṣọ̀bù tó sọ wípé bàbá Mr. President number one of Nigeria pé wọ́n ń ṣe dáadáa wọ́n ka gbogbo àwọn ọ̀nà tí wọ́n ṣe níjọ́ gbogbo tí wọ́n ṣe lọ tó bá jẹ́ pé sáàdì ibẹ̀ yẹn ní tí wọ́n rí bẹ̀ náà lọ́jọ́ káwọn náà máa sọ pé bàbá ń ṣe dáadáa accepted gbogbo alẹ́ gbà pé bàbá ń ṣe dáadáa àmọ́ gbogbo àwọn agbọ́n tó kù sí torí sáàdì ibi tí wọ́n kà náà ẹnì kẹ́kọ̀ọ́ ni wọ́n ti dìbò fún bàbá àwọn agbọ́n ọ̀dọ́ wa ń bí ilé wa tí wọ́n lè bá wa ṣe ọ̀nẹ̀ tó jẹ́ federal road ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní ti ọ̀rọ̀ Fubara nípa wípé wọ́n dá Fubara padà wàláì tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ ó dáhùn ẹnìkan sọ láìpẹ́ yìí àfi sọ̀rọ̀ attack pé nígbà tí wọ́n ti dá oṣù mẹ́fà yẹn pé túláàsì kí oṣù ń pé àápọ̀ ní kódà èlè àti ọ̀nà ẹnu agbára ti ń bẹ lọ́wọ́ ẹni tó dá oṣù mẹ́fà láti sọ pé ọ̀dà òun ọ̀jẹ́ oṣù mẹ́fà mọ́ ká fi ọjọ́ ìní tí bàbá ó dákun abẹ̀wò ni kódà èmi gẹ́gẹ́ gbé kùndúùsù fún bàbá pé Nàìjíríà ò ní bàjẹ́ ká fi ọjọ́ ìní kí wọ́n fi àyájọ́ ọjọ́ ìní kí wọ́n fi dá Fubara padà ká gbọ́rí Nàìjíríà ò ní bàjẹ́ o má sàlám. ẹ ṣeun a ní láǹfààní láti gbé ìpè kẹkàn mọ́ báyìí ní ojú òpó ayélujára lálẹ́ wò iṣẹ́ àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan. Adéhùnmí Ọpẹ́yẹmí wọn ti kí wa lójú òpó Facebook ẹ ṣeun gbanigbani níyì Ọlákúnlé Ọlárìchì Ọlágbẹ̀mí Táíwò Ọlámídé Comrade Adi àwọn náà wọn ti kí wa Sàláùdí Azeez Àríṣọlá Ọláìwé Wàsíù àwọn náà wọn ti kí wa lójú òpó Facebook. lójú òpó Facebook Kọ́sìm Rashak wọ́n ń kí wa Oyèlékè Kọ́láwọlé àwọn náà wọ́n ń kí wa láàárọ̀ yìí Alábẹ́lówó Suliat àwọn náà wọ́n ń kí wa bẹ́ẹ̀ Salaudeen Azeez Àríyá gbogbo yín pátápátá làkè ká lọ sókè lọ́hùn-ún ìgbà tá a bá padà dé a ó máa lọ sí abala fìjìláńtè ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń gbọ́ wa ìkànnì ship 89.1 FM lẹ́yìn láǹfààní àti rẹ̀ ọ̀fẹ́ láti máa gbọ́ ẹ̀kú kalẹ̀. rere ni ká máa ṣe ìwà rere ni ká máa hù SIP FM 89.1 Òkèhò ìpínlẹ̀ Ọ̀yọ́ the entrepreneur radio ẹ máa gbọ́ wa. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì SIP 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ọpẹ́ o ẹwìrò ní junction orí ìyá mi o ó kéré jù máa rí méjì gbé fún bàbá yìí lálẹ́ yìí ọbẹ̀ sọ owó ti dé owó tabua gòsòun ọmọ pẹ́ no stopping.
ẹ̀yin èèyàn wa àwa náà èèyàn yín ká máa fojoojúmọ́ dúró sẹ́bàá ọ̀nà ká máa wá ẹni tí ó sùn ní síwájú lọ́fẹ̀ẹ́ lófò yóò dára tó kí fọlọ́run ṣọ́ wa ó ṣọ́ra kó dẹ́kun àfọ̀gùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ kíjì mẹ́rin sọ gígùn kó má bàa gùn kí aládé. iléeṣẹ́ SIP 89.1 FM ló sọ wípé ẹni tí ń wá fáwọn wófò a ò ní ṣòfò ẹ̀mí a ò ní ṣòfò ara àdúrà nìkan ò rán o ẹ jẹ́ ká ṣàtúnṣe o. bí kìnìún bá bú nínú igbó tìgbó ti jù á mì tìtìtì SIP 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. rédíò wo lèyí tó milẹ̀ tìtìtìtì rédíò wo lèyí tó rinlẹ̀ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè wọn ṣáàní àrídùnnú rédíò SIP FM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa jẹtí ní gbèsè wọn ṣáàní àrídùnnú rédíò SIP FM ní SIP FM 89.1 ẹ máa gbọ́. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún abala tá a dé yìí òun ni abala fìjìláńtè ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ètò ààbò ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nípa ètò ààbò ẹ jẹ́ ká gba àwọn olórí wa àwọn aṣíwájú wa ká gba àwọn nímọ̀ràn nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò torí pé ó ṣe kókó nǹkan tá a bá lè mójú kúrò níbẹ̀ ó yẹ ká mójútó ni o ọ̀rọ̀ ètò ààbò là ń sọ lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká jọ sọ o a ti fi orí ìròyìn a ti fi tì síbì kan 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí ẹ̀lú ẹ káàárọ̀ abẹ́rẹ́ kéré ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. Alhaji Babátúndé oníkọ ló ń fi gbogbo ara kí ní iléeṣẹ́ sípò tó tò ní dàrú tò ní gbóná o. àmín o. lórí ètò ààbò tí ẹ̀ ń sọ yẹn a ti rí i pé òjò ti dé báyìí ká dákun torí Ọlọ́run ká yé da ilẹ̀ sí ojú kọ́tà ká sì yé da ilẹ̀ sí ibi tí ọ̀yẹ́ mo sì sọ ní ìgbà kan báyìí mo níta bá dé ilé epo màṣá ẹrú Ọlọ́run kan tí ó dàbẹ́ ni pé ara rẹ̀ ò yá òun ló ṣe ìdọ̀tí aṣọ síbẹ̀ tó pọ̀ ká dákun arọ àwọn local government wa kí wọ́n dákun wọn bá clear rẹ̀ àgbàrá yálé omi ya ṣọ́ọ̀bù Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí wa o lágbára Ọlọ́run iléeṣẹ́ sì kò ní gbóná o Babátúndé oníkọ ló ń gbà àwọn nímọ̀ràn bẹ́ẹ̀ o. 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ ẹ̀gbọ́n sókè díẹ̀ orúkọ yín o. Alhaji Ọlọ́yẹ látòkè o. ẹ káàárọ̀ sà. yóò tó ẹ̀fù yìí Ọlọ́run ó jẹ́ ọrọ̀rùn fún wa ń bẹ̀ o. àmín o. àní dààmú o. àmín. ìmọ̀ràn tèmi fẹ́ mú wa ni pé gbogbo ibi tẹ́ wà ní owó náà lè fi gbé kalẹ̀ ṣùgbọ́n bá ń ti ń ké lọ́dún tá à ń ké lósìn ìjọba ń gbọ́ ni wọn ò gbà èmi sì fẹ́ ká máa parọ́ fúnra ẹni ọtọ́nọ́mì yìí ló ṣe pàtàkì tó bá ti dé káńsù ó lò ó lọ́wọ́ ìlú ó lò ó lọ́wọ́ wọn máa tọ́jú àyíká ibi tó yẹ tá a bá lọ́ọ́ bá wọn àwa ń gbà wọ́n mọ̀ràn wọn ò pé wọn ò fáwọn lówó ẹ ṣé kí ni wọn ò pé wọn ò fáwọn lówó kí la fẹ́ kí wọ́n fi ṣe é ilẹ̀ tí wọ́n ń wí nìyẹn lóòótọ́ ni níbẹ̀ ni wọ́n rà tí wọ́n fi kólẹ̀ tí wọ́n fi kó dọ̀tí wọn ò rówó àníkẹ́kọ̀ọ́ wálẹ̀ wọn ò dáhùn kóúnjẹ wálẹ̀ wọn ò dáhùn ìjọba àpapọ̀ sì dájọ́ iṣẹ́ nìkan tọ́jú ìjọba àpapọ̀ tó dájọ́ lọ ni ẹja bẹ̀rù Ọlọ́run à ń kẹ́ ń ké lásán ni wọn ò lè mú iṣẹ́ láì jẹ́ pé ọtọ́nọ́mì wá tààrà Ọlọ́run ràn wá lọ́wọ́ o. àmín ẹ ṣé o ẹ ṣé o bàbá 070477064 070477064 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. ọ̀gbẹ́ni Adépọ̀jù láti ìlú Ìṣẹ̀yìn. láti ìlú Ìṣẹ̀yìn ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ lórí ọ̀rọ̀ ààbò lè ń fẹ́ sọ. wọ́n ní ẹbí tí ó pera ara alẹ́ ẹni tó ń ṣe ni. bẹ́ẹ̀ni. oríṣiríṣi ẹ̀ka la ní lọ́rọ̀ ààbò a ní fìjìláńtì a ní àwọn safety score a ní oríṣiríṣi a ní civil defence yàtọ̀ sí pé káwa náà ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti inú ilé kò sẹ́ni tí ò mọ̀ dáràn ládùúgbò ẹ o bọ̀ torí kó má jẹ́ pé mi mo kó bá wọn à ń dákẹ́
torí ẹ̀ àwọn tó wà lókè wọn bá náà lè ṣe ojú wọn ò tó sàlẹ̀ o káwa náà ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró tó wà ní ìsàlẹ̀ ká lè ní ètò ààbò ká lè sùn ká fọwọ́ rọrí o. ẹ ṣé o ẹ ṣé láti ìlú Ìṣẹ̀yìn 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí a sì láǹfààní láti gbé bí ìpè mẹ́ta sí kó tó di pé a máa relé. Hello. Hello, ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sá o. kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. àmín. ọjà sọ́kí àyìndí láti ládọ̀gán nílùú Ìṣẹ̀yìn. ẹ káàárọ̀ sá. fún ètò ààbò wa a rí i pé àsìkò òjò ni a wà yìí a sì rọ àwọn ìjọba wa púpọ̀ gbogbo àwọn ọ̀nà wa tó bàjẹ́ kí wọ́n bá wa tuntun ṣe àwọn mọ́tò wa tó wá ń tọbẹ̀ kí wọ́n jọ ìtorí Ọlọ́run kí wọ́n máa ṣe sùúrù torí wípé gbogbo ibi tí wọ́n ń tọ̀ tẹ́lẹ̀ àsìkò ọ̀nà tí opportunity tí wọ́n fi ń gbàdẹ̀ tẹ́lẹ̀ fi yàtọ̀ fún tìṣe sí àti wà lásìkò òjò tí wọ́n rọra máa sá eré wọ́n rọra máa rìn lójú pópó Ọlọ́run ní fukú aburú pa wá o ọjà sọ pé àyìnbí láti ládùúgbò ń lè ṣe. ẹ ṣé sá o 07047777064 07047777064 hello ẹ káàárọ̀. hello. 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 ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yes. ṣé ẹ ti ń gbọ́rọ̀ nígbà. à ń gbọ́ yín kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè. ẹ ṣe ẹ kú iṣẹ́ ìyá Ìṣọ̀lá láti ìlú Ìwéré Ilé. ẹ ṣọlẹ̀. ẹni tí èmi fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé tí wọ́n bá ti ń ṣe títì táwọn ìjọba bá ti ń bá wa ṣe títì àtìgbà náà ti ń bá wa ṣe gọ́tà nígbà tí wọ́n bá ti ṣe gọ́tà yẹn tán kò sí àmójútó mọ́ tẹ́ ẹ bá gba títì míì ẹ ní mọ̀ pé gọ́tà ti wà bẹ́ẹ̀ rí gbogbo gọ́tà yẹn ó ti kún fún yẹ̀pẹ̀ tí wọ́n bá ń kó àwọn gọ́tà wọ̀nyí àgbàrá ó máa mọ̀ náà ibi tó yẹ kó tọ̀ àìkó àgbàrá wọ̀nyí àgbàrá máa yọ aya sí títì a máa ba títì jẹ́ ẹ dákun ẹ bá wa ra àwọn ìjọba owó náà fi àti bá wa ṣe tí wọ́n fi la gọ́tà yẹn ó yẹ wọ́n máa gbé àwọn èèyàn dìde ní tí wọ́n máa la gọ́tà láàrin ìlú ẹ jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ nípa rẹ̀ abẹ̀ wọn ni ẹ ṣe ẹ kú iṣẹ́. ẹ ṣé o ká gbé ìpè ẹyọ kan dondo sí báyìí kó tó di pé a ó máa tàtà pínṣẹ̀ lórí àjímọ́ná fún títí òwúrọ̀ òní. hello. hello ẹ káàárọ̀. láti ìlú Ìṣẹ̀mílé. kí lórúkọ yín. orúkọ mi ni Tajudeen Badmus. ẹjọ́ ọ̀nà ìlú Ìṣẹ̀mílé sáró mi sádà wáyé ẹgbẹ́ ìjọba kí wọ́n dẹ́kun wọ́n rẹ̀ wá lọ́wọ́ wọ́n dẹ́kun wọ́n bá wà náà ṣe Ọlọ́run ò ní dà wá láàmú o ọ̀ní okòwò wa nìyẹn o wọ́n dẹ́kun tó Ọlọ́run rẹ̀ wá lọ́wọ́ iléeṣẹ́ sípò níbàjẹ́ o. ẹ ṣé o a ní láǹfààní láti gbé ìpè kankan wọn báyìí Emmanuel wá ṣeun EO wọ́n ní ojú ọ̀nà àwọn láti oríta lọ sí ìlú Ìlérò wípé kò dára kí ìjọba kí wọ́n dákun kí wọ́n bá wọn ṣe ọ̀nà náà. fíìkì ọ̀já mọ́ fẹlẹ́ yìí ká mọ́ fi ṣe lọ. ẹ wo ni wọ́n ṣe o ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ fìfẹ́ bá wa jẹ́ náà láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò yìí ẹ ṣe o ẹ kò àìbínú ẹgbẹ́ polówó yín wá sílé iṣẹ́ sí 89.1 FM ẹjẹ́ àbọ̀ inú àjẹlò gbogbo àwọn ọjà tó ń ṣe tìkọ́tìkọ́ ńlẹ̀ ẹ̀ sì rí tí ó máa gbéra pa títí dìgbà míì yóò gbé bọ́dì títí dìgbà míì tí a tún mọ pàdé lórí ètò àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan ní ìkànnì sí 89.1 FM èmi ọmọ ní ká ní olówó lọ́rẹ̀ẹ́ nílò ọ̀rẹ́ sọ pé kó ta ní lọ́rẹ̀ẹ́ o nítorí ẹ̀ lèmi ìtura ọmọ adéníjì ṣe ń fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ó dìgbà. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì yìí gbogbo yín pátápátá la ké àmọ̀rírì yín láṣẹ Ìdùmarè iná ò ní tán wọ yín o ẹ̀yin tẹ́ ẹ bá wa wò ẹ̀yin tẹ́ ẹ bá wa gbọ́ àti ẹ̀yin tẹ́ ẹ ti pè wọlé gbogbo yín pátápátá la ké o láṣẹ Ọlọ́run aláwòrán bí òkè òkè lẹ́nu kọ̀ọ̀kan wa ó máa lọ ẹ jẹ́ pàdé tó bá di lálẹ́ òní ní déédéé aago 10 sí aago 11 lórí ètò ọ̀dẹ́npẹ̀tù abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ ní orúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbé mi débẹ̀ dandan ìpàdé wa yóò tún di alẹ́ o ẹ kú kalẹ̀. bí kìnìún bá bú nínú igbó tí gbó ti jù á mì tìtìtì sí